nítorí pé wàhálà tí mo ṣe nígbà Tinubu èmi mọ yàgá tí mo kọ èmi mọ ìrìn àjò tí mo rìn ẹmọ nǹkan tó lè mú èèyàn tí mo lè sọ pé kò sí níbi pẹlẹbẹ tí mo sọ pé òun ló máa débẹ̀ ó yẹ ká tẹ mọ̀ pé iṣẹ́ wòlíì ti lọ lábẹ́nú bá ti kú bá wa máa gbàdúrà fún a máa ṣiṣẹ́ fún ó tẹ̀ máa débẹ̀ kò sí nǹkan tó máa yẹ. Orúkọ mi ni wòlíì Tọ́pẹ́ ọmọ bàbá Padonu most evangelist Tọ́pẹ́ Padonu tí a wà ní ìlú Alágbàdo ní off Orímọládé Òjòkòrò fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ń bọ̀ láti bóyá Amẹ́ríkà ni àbí Belgium tí a bá ti dé Muritala airport ẹ ṣe bí pé ẹ lọ sọ́nà Abẹ́òkúta expressway ẹ béèrè pé bó ló ń jẹ́ Mẹ́ran or Ìjàì bus stop àárín méjì ẹ̀ ńlá wa ní ẹ̀gbẹ́ NNPC straight down ní number 35 Ògùntolú or anybody ẹ yá ti béèrè lọ́wọ́ wọn pé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì wòlíì Tọ́pẹ́ ọmọ bàbá Padonu èyí méjì kì í jẹ́ àṣà ibi tí Ọlọ́run ti ń gbé gbàlà tó ti ń gbé wòsàn tó ti ń gbé tó àwọn èèyàn sílẹ̀ pápá táwọn èèyàn tó ń parọ́ pé ṣé irú agbára wo tún ni ó tún ṣẹlẹ̀ lórí òkè yìí o ìyanu tí ò ṣe sọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdúpẹ́ tọ́lọ́run ṣe fún mi lọ́pọ̀lọpọ̀ ó pọ̀ tí mi ò lè sọ tí mi ò lè ròyìn tán tí a kò mọ̀ tó ń wò pé number 1 ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ òkú kan at least tá bá sọ pé ẹni tó ti kú tó ti dákẹ́ fún wákàtí méjì pọ́tẹ̀ pé wá tàtẹ̀ sáré débẹ̀ ní oníkábówẹ̀ ní ọ̀nà command bí ni tàtẹ̀ sáré débẹ̀ tàtẹ̀ mú tùwàrí ta fi tùwàrí ta mú àmúrè ta jù tó tẹ̀ dìde ṣé ìyẹn ò tó yà lọ́tọ̀ kódà gbogbo màlẹ́bí wọn àti àwọn ọ̀mùtí gbogbo náà wá dúpẹ́ ń bí òní Sunday tó kọjá yìí. ṣé lórí ẹni tó ń wọ ọmọ tí ìyàwó ẹ̀ sọ fún tọ́kọ ẹ̀ sọ fún pé bó bá ṣe tó bá lóyún òun ò ní ṣègbéyàwó fún tó wá láti Máfolúkù tí Ọlọ́run gbọ́nu àrà tó ṣe ni àbẹ̀bẹ̀ ẹni tí ọ̀nà dí mọ́ àbí arábìnrin tó ti wà nílùú Belgium sí tọ́pọ̀ ti dé embassy ó ti lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì lálálálá tọ́lọ́run sọ pé ibẹ̀ ni ìgbàlà wọn wà tọ́pọ̀ tẹ̀ wá síbí akọ̀sọ pé kó lọ ṣe ìwẹ̀ odò ní mọ́kànlá alàgbà ó yá ẹ jáde fún àtẹ̀ ṣiṣẹ́ ẹgbẹ́ fún Ọlọ́run tẹ̀ ṣe kí ni ó ti wà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ kò lè ṣe kó má pè kò lè ṣe kó má béèrè fún ìtọ́sọ́nà kò lè ṣe kó má dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbúgbọ́ rẹ tọ́lọ́run pàpà tó ṣe fún mi pé èmi tí mi ò jẹ́ kankan tó wá pé tọ́lọ́run wá dìde ìrànlọ́wọ́ fún mo tó rí mo rántí ìgbà tí bàbá mi ṣẹ̀kù tí mo ṣe wá gba iṣẹ́ Olúwa mi ò rówó láti tọ́jú ìyá tó bí mi lọ́mọ mo wá lọ sí Olífìwọ̀n ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n dáàdì mi nígbà tí mo débẹ̀ pé kò sówó kìíní kan wọ́n ní pé nǹkan tí bàbá yìí máa sọ ni pé àwọn owó ìgbà tẹ̀ ń gbà kọ́ àwọn owó tẹ̀ ń pa ní ṣọ́ọ̀ṣì ńkọ́ wọ́n dákẹ́ mi lè sọ̀rọ̀ nítorí pé ta ni mí ìgbà tó ẹnu mi ò tọ́rọ̀ sọ kì í tẹ́ àmọ̀ èlò lówó ìgbà tí mo ṣe ṣiṣẹ́ contract tí mo ń gba contract I'm building contractor tí mo ń gbaṣẹ́ tí mo in fact tí ma tún gbaṣẹ́ máa rálé máa tó lé ẹ̀ta ibi tọ́nà kẹ́mídé mo ní mọ́tò kìíní kejì ìgbà tí wọ́n gbaṣẹ́ Olúwa ó di pé gbogbo ẹ̀ ó dáadáa ìgbà tí bàbá ẹ̀ sọ bẹ́ẹ̀ mo wá dìrọ̀ mọ́ Ọlọ́run ìgbà tí mo wá dìrọ̀ mọ́ Ọlọ́run náà wàá súnmọ́ mi àṣẹ ẹni tó bá súnmọ́ Ọlọ́run máa ń súnmọ́ tí mo dìrọ̀ mọ́ Ọlọ́run mi ò ní anybody àfiwọ́ nìkan ṣoṣo lọ́lọ́run wa ń kẹ́ mi Ọlọ́run wa ń gẹ̀ mi Ọlọ́run wa tó wá rán ìyá pẹ́ẹ́sì mi
nítorí mo máa ń sàsọtẹ́lẹ̀ tí máa ti gorí àgàwá sọ wípé òun báyìí lọ́lọ́run fi wọ̀n mí Ọlọ́run fi ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ wọ́n á lọ pé òkè ó máa pe àwọn Yorùbá tòótọ́ wá àwọn Yorùbá tòótọ́ ló wá tó ń jẹ́ kó gbẹ̀rẹ̀ tó wá di mímọ̀ fún àwọn ayé rí nítorí pé ọ̀tọ̀ ni ògo ìdílé olótù ọ̀tọ̀ ni ògo àdúgbò ọ̀tọ̀ lógo yàrá ẹ̀pọ̀ ẹlòmí alálà ní mọ́mì àṣìṣe something kí ni ẹ̀ máa wá sí ìmúṣẹ láti bẹ̀rẹ̀ tọ́lọ́mbà fẹ́ ràn yàn lọ́wọ́ ibì kan ló ti máa bẹ̀rẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ara ò gbé nínú mi rà mo dúpẹ́ pé Ọlọ́run tó ń lò mí tí mo tẹ̀ ń sọ tó tẹ̀rí bẹ́ẹ̀ ẹ máa rí pé àsọtẹ́lẹ̀ tí mo sọ nínú ọdún yìí kò tí ì ṣẹlẹ̀ mo sọ pé riot ti máa ṣẹlẹ̀ mo sọ pé àwọn èèyàn tó ń expect wípé máa kú ẹ rí pé gbogbo nǹkan tí mo sọ ẹ rí pé ó ń ṣẹlẹ̀ mo tẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àti tí máa wò láti máa tọ́ ọdún kẹtàlélẹ̀ mo tẹ̀ dúpẹ́ pé mi ò kí ń ṣe wòlíì ẹlẹ́tàn nítorí pé tó bá jẹ́ pé wọ́n ti bá wà ìwà òkúra fífẹ́ ẹni mi mọ́ jẹ́rìí Yorùbá tó tọ́ tó pé wọ́n ní fẹ́ jẹ́ kí n fi rádaràdà tètè mi kí n fi rárá wọn lára mo tẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kí ojú kòkòrò kó wọ ojú mi Ọlọ́run tó ń jẹ́ pé kí gbogbo ayé wá wò pé èèyàn kan wá sí ṣọ́ọ̀ṣì o olùṣọ́ yẹn ti lò ó nítorí pé ojú ẹ̀ ràn tó pé àwọn ọ̀dọ́ tó wà ní stansi ojú wọn ràn dóde àgbélébò Ọlọ́run bí àwọn bàbá wa ṣe ìjìyà nígbà yẹn gbogbo là ń gbọ́ gbogbo ṣe ń lọ tó ń bẹ́rẹ̀ èèyàn àfáà ń ṣe wòlíì náà ń ṣe kò yọ wòlíì lẹ̀ táwa lè yàn òtítọ́ ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀kọ́ tí mo gbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ mo dúpẹ́ pé mo dó lórí àpáta ìgbàlà náà mo dẹ̀ dúpẹ́ pé mi ò ṣubú mo dẹ̀ dúpẹ́ pé obìnrin náà kò tó kọ mí lẹ́sẹ̀ mi ò lójú kòkòrò mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ àti Yorùbá tó tọ́ most especially Yorùbá tó tọ́ Ọlọ́run ò ní pa iléeṣẹ́ náà á tàn kárí ayé. ẹ máa rí pé kó tó di pé nǹkan máa ṣẹlẹ̀ nílùú ni mo ti máa ń ké gbé àbòsí pé nǹkan báyìí ó ń bọ̀ ó máa nǹkan báyìí ó máa dùgbẹ̀dùgbẹ̀ báyìí ó ń bọ̀ ó tó tẹ̀ máa padà wá rí bẹ́ẹ̀ èmi ní kọ́ Ọlọ́run ni o ní alákọ̀ọ́kọ́ ni pé tẹ́ bá rántí kó tó di pé wọ́n máa ṣe election kó tó di pé Tinubu máa wọlé ni mo ti sọ fún yín pé ibi pẹlẹbẹ làdá máa mú lélẹ̀ ní pé wọ́n bá fè sọ́tọ̀ wọ́n bá fè sọ́sì pé Tinubu ni mo tẹ̀ sọ pé nǹkan máa pọ̀ ó máa wálẹ̀ ṣùgbọ́n ìran tọ́nà fún wa fi wọ̀n mí ẹ mi ò mọ̀ wípé favour party ni òní Tinubu máa favour ọdún náà ká kíka yìí ká gẹ̀ torí pé ó ń gbìyànjú mo ń rí àwọn akitiyan tó ń ṣe pàápàá lórí Trump America president nítorí pé ibi tí resources bá wà ibẹ̀ nìyẹn máa ń tojú bọ̀ ṣùgbọ́n mo rí pé mo rí pé Tinubu wọ́n jọ ń play game ó ń play game láàrin àárín yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni wípé ìgbà tí nínú jẹ́ kí n sáré lọ sínú Bible ìgbà tí ọmọ Israẹli wà ní oko ẹrú Ọlọ́run yan Mósè láti lè jẹ́ kán délẹ̀ lérí ṣùgbọ́n nǹkan tí ó wá yà mí lẹ́nu wípé Ọlọ́run yan Tinubu láti lè kó wa délẹ̀ lérí láti lè gbà wá lọ́wọ́ amúnisìn ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu wípé òkìní àwọn pátì mo ní pé ó favour honestly kí n má purọ́ àwọn pátì àwọn tó bá ṣe olóṣèlú sìn ìlú ò lè favour ẹ ẹni tó bá jẹ́ APC sìn tí wọ́n bá mú táwọn yíyá ICC bá mú lọ́wọ́ kan ànígbẹ́nìtì àfilẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣe pátì APC a máa tọ́ṣọ ẹ̀ mẹ́wàá kò tẹ̀yẹ kó rí bẹ́ẹ̀
olóṣèlú táwa mọ̀ pé olóṣèlú òlù ni wípé ìwọ lọ́lọ́run gbé ìdàlẹ́ lọ́wọ́ ó dàbí áńgẹ́lì wa ìwọ là ń wojú bí ìlú bá da ọwọ́ ẹ̀ ló wà bó bá tún kù ìdàkejì ọwọ́ ẹ̀ ló wà ókè ìgbà tí olórí ilé bá wà bó bá pèsè fún ìyàwó tó bá pèsè fọ́kọ kí ni kókó kí ló jẹ́ olórí ilé fún so a tún máa bẹ Ọlọ́run náà ní ọwẹ́ tó bá jẹ́ pé òun náà ní ìwọ̀nba ọdún méjì tó kù tó máa tó lò ń bẹ̀ tó máa lò lórí àléfà yìí kò sí kọ́tọ́ Ọlọ́run lè ṣe Ọlọ́run tó sọ ọ̀wọ́n dọ̀pọ̀ nílùú Samaria kò sí kọ́tọ́ Ọlọ́run lè ṣe àtúnbọ̀ Ọlọ́run wípé kọ́lọ̀ tó bá wọnú Tinubu bó ṣe ṣojú àdúnwò àwọn pátì tó kù kó tó ṣojú àdúnwò àwa mẹ̀mẹ̀kúnnù tá à ń bẹ Ọlọ́run kọ́lọ́run ọba lágbára kó bá wa tó lù ṣe nítorí pé kò sí ohun tó Ọlọ́run ò lè ṣe ìwọ̀nba ọdún tó kù Ọlọ́run ṣe lè lo Tinubu kí gbogbo nǹkan tó wọ́n kó di ẹ̀rọ̀ mo mọ̀ pé Ọlọ́run bá mi ràn lọ́wọ́ ẹ̀mí àágùn kò ní kú bí ti Buhari Ọlọ́run bá mi dẹ́mi ẹ̀ sí a kó wa jẹ. Nǹkan tí a mú mi rí níwájú Àtíkù ẹ máa rí pé mo kó ìmọ́lẹ̀ méje dání nítorí pé Ọlọ́run tó dá ilẹ̀ méje tó dá sọ́mọ̀ méje tó nǹkan bá rú wa lójú a máa bọ́lọ̀ sọ̀rọ̀ ìran tó fi wọ̀n mí nípa Àtíkù ẹ mọ̀ pé ìgbà tó fi wọ̀n mí nípa ti Tinubu mo sọ tó rí bẹ́ẹ̀ bàbá kò wá dédé rí bẹ́ẹ̀ èmi mọ̀ nítorí pé tọ́lọ́run bá fi ràn wọ́n yàn ó máa fún yàn ní solution èmi mọ̀ ìgbésẹ̀ tí mo gbé nígbà yẹn tí mo gbé ìgbà tí mo lọ sọ́tún tí mo lọ sósì tí mo ṣe nǹkan tọ́lọ́run fi wọ̀n mí ẹ mọ̀ pé kó tó di pé èèyàn tẹ́ ìlú ò mọ̀ rárá kó tó di pé máa fọwọ́ sọ̀yà pé àníṣe ẹni ni ẹ̀rọ kí wọ́n sọ fún pé bàbá tó bí mi lọ́mọ àwọn olóṣèlú ló máa ń ṣe fún ẹ̀rọ pé tó bá tẹ̀ ń ṣe fún olóṣèlú kò kí ń polongo ara ẹ̀ nítorí pé tó bá ṣe fún olóṣèlú kan nítorí pé àwọn olóṣèlú bá ṣe wọn kò sí kan tó sí lọ́wọ́ wọn ní talk wọn ní àwọn náà ní correct babaláwo lọ́wọ́ jù àwọn náà ní confam gbùgbàlè lọ́wọ́ jù àwọn náà ní confam àfà lọ́wọ́ jù gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn ṣùgbọ́n kọ́ tó tọ́ di pé wàá ṣiṣẹ́ fún olóṣèlú kan ó wá lọ́lọ́ ń palongo pé èmi lélẹ́ ìkíní kan wọ́n máa yanjú ẹni ẹ̀ dànù ni ṣùgbọ́n nǹkan tí mo jogún lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ nítorí pé ó pè mí pé nǹkan tó wà lọ́wọ́ òun yìí òun ò fẹ́ gbé lọ sí ọ̀run òun ò fẹ́ kú kékeré ní ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ ó dídí lọ sí ìjà ẹ̀ ó lọ bá mi print àwọn nǹkan tó bá jà ń ṣe fáwọn olóṣèlú ní òru tó bá kò kí n gbà kọ́ lọ́wọ́ wọn kódà kan fún ní mọ́tò kan fọ́ lówó tó yẹn bá pọ̀ jù ani ara anu òun fẹ́ ani pé nǹkan tí òun ní pé nǹkan tó òun jogún lọ́wọ́ Ọlọ́run ni anu òun fẹ́ ibi kan wà ní oní Porto-Novo tá àwọn olóṣèlú ẹ̀ máa ń lọ àwọn president ló mẹ́ Côte d'Ivoire Ghana tó bá ti wá ipò olóṣèlú ẹ̀ tó bá dé etí òkun Àjàṣẹ ibi tí bàbá Ọ̀ṣọ́fà ibi tó ti gbé wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbà tó kò ní igbó àgùngẹ̀ tó ti wá dúdú pípẹ́ lọ́lọ́run tó Ọlọ́run ti bá sọ̀rọ̀ tọ́lọ́run yọ sí tó bá sọ̀rọ̀ pé nítorí pé wá dúpẹ́ lọ́wọ́ òun Ọlọ́run sọ pé ojúlé sójúlé ni wọ́n máa kéde oníjọ mímọ́ máa wà ìgbà tó wà nínú oníbẹ̀nẹ̀gbẹ̀ kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n àwọn olóṣèlú àwọn béèrò bàbá Ọbásanjọ́ àwọn irú àwọn bẹ́ẹ̀ náà mọ̀ ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ oníjọ mímọ́ ó wá tàn káàkiri gbogbo àgbáyé ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Àtíkù yìí tó bá wá tá a bá ṣiṣẹ́ fún nípa ìfẹ́ olùgbàlà mo fi títóbi Ọlọ́run Sọmọbílẹ̀ Ọ̀ṣọ́fà
pẹ̀lú pé bàbá mi tí mo gba iṣẹ́ ìlọ́wọ́ ẹ̀ kò sí inú máa débẹ̀ kò sí nítorí pé alákọ̀ọ́kọ́ ni pé tó bá wà máa kọ́kọ́ mú dé ọ̀dọ̀ bàbá mi Olúṣẹ́gun Ọbásanjọ́ nítorí pé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ òun àti Ọ̀ṣọ́fà lọ́jọ́ máa ń jẹ mọ́yò nígbà yẹn lọ́hùn so èmi ò kì í ṣe àjòjì politics mi ò tẹ́ kò kí n ṣe pé mo lọ kọ́ṣẹ́ Olúwa níbì kan mo jogún ẹ̀ wọ́n bí mi sínú bàbá Ọ̀ṣọ́fà ló gbàdúrà fún ìyá mi tó fi bí mi àti kékeré mo ti wà lọ́dọ̀ wọn pàpà kò sẹ́ni tí mi ò kò àwọn agbègbè tó ń ṣiṣẹ́ nígbà yẹn wọ́n sì wà àwọn tó sì bá bàbá Ọ̀ṣọ́fà ṣiṣẹ́ wọ́n sì wà máa mú wọn débẹ̀ báyìí nítorí pé tó bá fẹ́ jẹ president olóṣèlú máa sọ àṣírí kan fún yín tó bá di òru náà máa ń lọ sọ́dọ̀ àwọn ọba ẹ wo Abacha ìgbà tó sọ pé òun fẹ́ di president ìgbà tó ṣètò àwọn ọba ilẹ̀ Odùduwà ìgbà tó pe olórin àwọn olórin ó gbó fún ìgbà yẹn ní Shina Peter fẹ́ lọ nígbà yẹn tó tọ́ àwọn fífẹ́ gbogbo pé kíní kan owó àwọn ọba yẹn mọ̀ nísìn nǹkan tó bá tẹ̀ ṣe tì ilẹ̀ ló máa gbé Tinubu tó débẹ̀ tó sọ pé èmi ló kàn ó ti mọ àwọn ìrìn tó ti rìn ní abẹ́nú ṣùgbọ́n tó bá ṣe lọ ń gbowó fún Manu Kogi títẹ́ ẹ̀ bá sọ pé kinní kan kò lè ṣeéṣe o ṣùgbọ́n tó bá wá tá a bá tó bá ṣe máa tó mo fi Ọlọ́run bá búra tó election ilé tó bá débẹ̀ á jẹ́jẹ́ pé kò sọ lọ́rùn á jẹ́jẹ́ pé irọ́ mọ̀ pa fún gbogbo the whole world so tó bá rìn tó tẹ̀ fi owó ṣe tá a tún pẹ̀ mí mímọ́ tá a tún pẹ̀ mí mímọ́ tì ó máa débẹ̀ nítorí pé òkùnkùn àlèfi lé òkùnkùn lọ ìmọ́lẹ̀ òun la máa fi bọ́ kùkù wí Ọlọ́run tẹ̀ máa gbé sórí àga yẹn nítorí pé wàhálà tí mo ṣe nígbà Tinubu èmi mọ iye àga tí mo kọ èmi mọ ìrìn àjò tí mo rìn ẹmọ nǹkan tó lè mú èèyàn tí mo lè sọ pé kò sí níbi pẹlẹbẹ tí mo sọ pé òun ló máa débẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé iṣẹ́ wòlíì ti lọ abẹnú ṣùgbọ́n wọ́n débẹ̀ ọmọ wa ẹ rí pé àwọn òṣèré náà sọ pé ilẹ̀ Haúsá lẹ̀ ń ṣèkọ́ fún àwọn ẹ̀ ń tọ́jú àwọn Yorùbá movie gossip tán kàpé fún ọ́n complain pé tọ́jú anybody ní ẹni Yorùbá ṣùgbọ́n bí Atiku bá débẹ̀ bàbá mo sọ pé Atiku máa ẹ mọ̀ pé bí ẹnu bá jẹ lójúmọ̀ ẹni tó máa débẹ̀ tí ìlú máa dẹ tó máa dẹ tọmọdé tàgbà ohun tó máa dẹ wọn lọ́rùn ẹ wò kò síṣẹ́ kò sówó ṣùgbọ́n tóun bá débẹ̀ òun ti make owó mọ̀ nítorí pé agbọ́kànlé bàbá bá sọ ọjọ́ pé ìgbà tó débẹ̀ àzọ pé ó ti tèdè rọrùn at the end of the day àárín kankan Goodluck débẹ̀ àárín kankan Buhari débẹ̀ bàbá ló ti lọ yìí àárín kankan bàbá Tinubu tó ń dédé bẹ̀ àárín kankan ìgbà wo gangan wà ní mẹ́sàwá máa dé Abíọ́lá ta gbọ́kànlé pé tó bá débẹ̀ tó máa débẹ̀ gangan tó máa rọ mẹ̀kúnnù lọ́rùn ètè ìbárí tó máa débẹ̀ tó máa rọ mẹ̀kúnnù lọ́rùn nípa ìfẹ́ olùgbàlà tó bá fojú kàn mí mi ò wáwó tó bá fojú kàn mí máa sọ fún pé tó bá débẹ̀ kí ló máa ṣe fún mi kó lè mọ̀ pé ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni agbára àṣẹ tí mo jogún lọ́wọ́ bàbá mi tó wá pé tó wà ń bẹ̀ tó gbóná síbẹ̀ tó kì í ṣe pé ọ̀rọ̀ pé kíní kan tí màá tẹ̀ fi títóbi Ọlọ́run bá tí màá fẹ́ bóra fúnfẹ́ nìyẹn nítorí pé agbára wà àṣẹ àwọn orí òkè ìtí Ọlọ́run bàbá Iyọ̀ Babalọ́lá ti ṣiṣẹ́ ó ń bẹ níbẹ̀ ìtí Mọ́sí Orímọládé ìtó ṣiṣẹ́ ó ń bẹ níbẹ̀ ìtí Bílẹ̀ Ọ̀ṣọ́fà ti ṣiṣẹ́ ó ń bẹ níbẹ̀ ètò àdúrà ní ilé ò kì í ṣe pé nǹkan dúdú ara o àṣẹ àdúrà àti ẹ̀ṣẹ̀ kìíní ìwé Àìsáyà sì ó ní gbé dìde tọ̀mọ́lẹ̀ ó ní nítorí pé ìmọ́lẹ̀ rẹ̀ dé ó ní ògo Olúwa yọ ṣe buyọ bá Àtìkù bá wá ògo Olúwa buyọ ní ayé ẹ̀ àti tẹ́ ẹ̀ sọ pé
adámájẹ̀mọ́ gbé báìbù fún adèdè pẹpẹ mú pé tó bá débẹ̀ ṣé mẹ̀kúnnù ṣó máa mọ́ ti mẹ̀kúnnù gbọ́ ẹ tó máa ṣe ti mẹ̀kúnnù tó máa ṣojú ọ̀nà òun là ń wá kíkà ń ṣiṣẹ́ pé ká sọ pé ilé ìjọba ni ọmọ ìyá wa ni ọ̀nà ọmọ ẹni oníṣẹ́ ìdíbẹ̀ bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí ẹ̀dẹ̀ lómi agbìyànjú fún Tinubu ṣùgbọ́n ìyà ń jẹ mẹ̀kúnnù ó débẹ̀ èlò náà tẹ́pọ̀ èlò púpọ̀ dídàsí ẹgbẹ́ ọmọ lọ sí Èkìtì Ọ̀fọ̀n ní oníní ọjọ́ Sunday mo ṣẹ̀dé epo 120 ni mo lò tẹ́lẹ̀ èlò ní pátápátá kò ju 20,000 lọ ókè mo fẹ́ lọ gbàdúrà ní orí òkè mo ń lo epo 120 lọ gocom ara ní aráàlú adìẹ balẹ̀ okùn ara òrókùn ara òrò adìẹ ṣùgbọ́n ẹ̀yin olólọ́lọ́ ṣiṣẹ́lú bámbám ni mo yó kòkó ní gbàgbọ́dé ní ẹ̀ ṣe bá ti kú bá wa a máa gbàdúrà fún a máa ṣiṣẹ́ fún ó tẹ̀ máa débẹ̀ kò sí nǹkan tó máa yẹ ṣùgbọ́n ẹni tó máa débẹ̀ tó máa ṣe tó ó tẹ̀ máa gégùn fún tó bá débẹ̀ tó máa dẹ ìlú lọ́rùn là ń wá kẹ̀kẹ́ ń ṣiṣẹ́ pé ilé ìjẹ́ Yorùbá ilé ìjẹ́ Haúsá tó bá jẹ́ pé Haúsá tó bá jẹ́ pé Ìgbò náà ló máa débẹ̀ tètè gbogbo ẹ̀ máa dẹ̀rọ̀ kò kí ń ṣe pé ẹ máa tàn wá ó máa dọ́lú lórí àpáta ó máa gégùn pé tó ń bá débẹ̀ ìlú máa dẹrùn ọmọ skul sì ọ̀n lè lọ skul ok ẹ wúwo àwọn tó ń ṣiṣẹ́ tó ń gba 40,000 naira kí ló fẹ́ fi rà owó ilé ó ti di gọbọi àbúrò mi fẹ́ gba ilé ó ní 800,000 kòkò lè gba ọ̀dàrí room and parlour ọ̀ngbà tó ń pele ní 1.2 kò tí mọ agreement commission gbogbo yẹn ti tẹ́ lọ almost 2 million damages ó tún máa san owó lọ́ọ̀yà iṣẹ́ wo ló ń ṣe gbogbo ẹ̀ adìẹ bà lẹ́kùn ara òrokùn ara adìẹ ó ti president kan bá dédé débẹ̀ ní a máa sọ pé ilé ìwé ti tẹ̀ lẹ́jù táwọn dáhùn bàbá bá débẹ̀ àtúmọ̀ ìta sọ pé ó ti kọ́ dédé débẹ̀ ó ti tẹ̀ tó máa sọ ju ìtò tó ṣẹ̀ débẹ̀ lọ kí ló dé kí la gbà lọ́wọ́ yẹn olóṣèlú ẹ̀yin lọ́lọ́run yàn sí ipò ẹ̀yin lẹ́lẹ́mọ̀ bá ẹ ṣe lè ṣe tó máa dẹ ọmọdé lọ́rùn tó máa dẹ àgbà lọ́rùn ẹ bá wa ṣe náà ok alákọ̀ọ́kọ́ àwọn ará Amẹ́ríkà wọ́n ti kó wa ní ẹrú ok ẹ̀yin gba òmìnira ẹ sọ pé ẹ gba òmìnira ẹ̀yin tó wá débẹ̀ tí yín tó wá lẹ́lẹ́ ojúdúdú ọgbà táwọn ará ìlú ń bọ̀ kó wa ní ẹrú lọ ok ẹ tún wá débẹ̀ owó tí ẹ tún kó lọ kó bá wọn ní oníní ọ̀hún tó bá lọ pé best house Nàìjíríà ló ní ìyá wa ọmọ ẹlẹ́ran wọn wá ń jẹ gungun ẹ tó máa débẹ̀ tí ìlú máa dẹrùn pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá mi Bílẹ̀ wọ ṣọ̀fà ẹni ẹ máa débẹ̀ Ọlọ́run ló àtẹ̀ sọ ìlú dẹrùn rọrùn ogun oníwọ̀lú ìwà ayọ̀ àti ìdùnnú la máa fi lọ ilé ayé wa. Bàbá ní ti alákọ̀ọ́kọ́ náà ní ti Buhari yẹn nǹkan tó kàn dùn mí díẹ̀ ni wípé mi ò tètè grab interview mo ti ń pariwo mo ti ń sọ pé Buhari kú ibẹ̀ àbí bàbá dà ẹ bá mi jí wọn bàbá ìgbà tá a jọ wà ní ṣọ́ọ̀ṣì ní last week ṣé mi ò sọ fún pé Buhari ti kú tẹ́ ẹ̀ bá mi argue tí mo sọ pé wọ́n tó àṣẹ ìṣùpá yẹn lọ́lọ́run fi wọ̀n mi mo tó ń sọ fún wọn kò jọjọ́ mẹ́ta lọ tó bá jẹ́ wípé èèyàn bá ṣe ìràpadà fún ó lè má kú ṣùgbọ́n nígbà mi wà pé gbogbo èèyàn mo sọ fún ní ṣọ́ọ̀ṣì pé mo rí pé Buhari ó ti kú nítorí pé mo máa rí pé wọ́n gbé
on fi flag Nàìjíríà on fi cover èrò pọ̀ mo á sọ fún pé ó ti kó wọ́n á sọ pé ṣé tó sì sọ̀rọ̀ ní oní ìdára ní oní àrùrá nínú rédíò pé ebi ń pa òun kinu òun olùlọ́wọ́lọ́wọ́ mọ́ pa ẹni èmi ti rí pé ó ti kú ẹni pé mo sọ fún yín pé èèyàn tí àwọn èèyàn tẹ́ expect kú sí ọ̀nà máa kú ní ọdún àsọtẹ́lẹ̀ ẹni pé mo sọ ní last year náà títí eléré kú táwọn èèyàn kú ṣùgbọ́n tọdún yìí náà mo pé bàbá ó tún ṣe máa ṣẹlẹ̀ kí ọdún yìí tó parí o ṣùgbọ́n olùràpadà ayé àti ọ̀run nítorí ó sọ fún wa nínú ìwé Mátíù orí 7 ó ní pé tí a bá fẹ́ ká béèrè ṣùgbọ́n gbogbo ẹni tí àmì ikú bá ń bẹ lára ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run alágbára kó bá mi ká ikú kúrò nítorí pé ìgbà tí Jésù kú wọ́n wá jẹ́ Jésù ní oníbojì ó wá sọ fún ọ wípé èé ṣe tẹ́yìn fi ń wá àlàyé láàrin òkú ìwọ tí àmì ikú bá ń bẹ ní ààrẹ lórúkọ Jésù Ọlọ́run ó sàmì ìgbàlà sí ẹ lára ó sàmì ìyè sí ẹ lára áńgẹ́lì apanirun mo pàṣẹ ó yá kó dáwọ́ dúró ikú ò ní pa ọ̀dọ́ lu yìí kò ní pa arúgbó lu yìí wẹ́n tó máa kú ó máa dẹ̀gbọ́n ó máa dògbò ṣùgbọ́n ẹ tọ́jú ìṣọwọ́ yín ẹ tọ́jú wà yín torí ẹ̀sùn àké. Bàbá ìmọ̀ràn tí mo fẹ́ fún olóṣèlú ọ̀n ṣe dáadáa kò sí ọ̀n ṣe dáadáa ẹ wo ìyá mi ẹ Ìbírónkẹ́ Atóyèbí tán wá láti Amẹ́ríkà ẹ jẹ́ mọ̀ pé wọ́n wá kí mi bí mọ́tò tó ń gbé ojú ọ̀nà Nàìjíríà yìí ó tẹ̀ bà mọ́tò yẹn jẹ́ ní good road ok ẹ kàn wo mo máa ní nìkan tí mo gbàdúrà fún tó máa lọ sí China tó máa lọ kó ẹrù wa tó bá wà ní mọ́tò máa sọ fún pé ó yá ṣe fídíò táwọn bá ti ní àǹfààní sí láti débẹ̀ máa sọ pé ó yá kó ṣe fídíò kọ̀ fún mi níbi yes ma yes sir níbi orí omi wọn wọ́n ṣe bíríjì síbẹ̀ wọ́n tó wá ṣe ìdìdẹ ẹ̀sán wọ́n ṣe irin báyìí ó kọ́va mọ́tò orí omi pẹ́pẹ́ mọ́tò tó bá tẹ̀ fẹ́lì break o kò lè jábọ́ sínú omi ṣùgbọ́n iṣẹ́ irú ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ni ṣé Nàìjíríà ò ní owó tó lè fi ṣe irú ẹ̀ ni ojú ọ̀nà wa bad road ni expressway bad road ni ok ẹ wò mo gbé mọ́tò lọ sí Ìkàrẹ́ mo lọ gbàdúrà mbẹ̀ ẹ wò mọ́ ti tó kalẹ̀ mọ́ ti pẹ́ mẹ́kálíkì pé kó wá bá mi ṣe ọjọ́ náà ṣe fòmí mọ́tò ẹ̀ sì kò tí lo oṣù mẹ́fà o tó bá máa lọ dọ́kọ̀ ṣé mọ́tò tó ní pack up ànójú ọ̀nà àní nǹkan tí àní benefit kan látọ̀dọ̀ ìjọba ok èèyàn kan ṣe senator ó wà ń bẹ̀ for a good 24 years kí ló ń ṣe ń bẹ̀ ṣé ilé ẹ̀ ní ṣọ́ọ́rọ̀ alẹ́ síbẹ̀ ni tó bá ti ṣe 4 years kókó ń bẹ̀ kí àná dá family kó generate ń bẹ̀ oníye tẹ́ ń gbà ní èdè oníye tẹ́ ń food allowance wardrobe allowance kí ló ṣẹlẹ̀ ṣé ẹnìkan lè kàwé ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin olóṣèlú wa ẹ̀ I will tell the truth ẹ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kí bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ kó gbé nínú yín tàbátẹ̀ fẹ́ gba oyè yẹn ẹ máa fi Kùránì búra ẹ máa fi Bible búra ṣùgbọ́n èmi ṣàmọ̀ pé ẹ̀sùn máa ké lọ́jọ́ kan. nǹkan tó mo fẹ́ sọ nípa Ọlọ́run ọ̀ṣọ́fà tí Ọlọ́run fi rán mi sínú ìjọ mímọ́ ni wípé àwọn ọmọ ìjọ mímọ́ ayé òde sí àrùn aṣọ wa níbi tó ti gbé ya ọmọ ìjọ mímọ́ lè máa rí wọn nínú club pásítọ̀ kan ìzínà láti ẹ̀ wòlíì ni olùṣọ́ àgùntàn ìjọ ni o ọ̀dọ́ ni o ó fẹ́ ṣe birthday ó gba Lẹ́kì beach lọ ibẹ̀ ló kú sí ìwọ tó kú sí beach nítorí pé ó fẹ́ ṣe birthday
tó bá dá orí àgàwásù kí ló fẹ́ fi preach fọmọ ọjọ́. Tẹ́lẹ̀ nígbà ayé papa kò rí bẹ́ẹ̀. Bọ́n bá lu aago ibi tí bàbá Ọ̀ṣọ́fà bá wà nílé ó máa sá wá àforíbalẹ̀ gbogbo èèyàn tó wà ní àyíká gbogbo máa foríbalẹ̀. Lẹ́yìn foríbalẹ̀ bàbá Ọ̀ṣọ́fà á wá súre fún anybody kàtà ìrọ́pàá wá ṣì wà ní kékeré nígbà yẹn. Ṣùgbọ́n láyé òde sìn gbogbo àwọn àgbààgbà yẹn gbogbo náà ti wọnú ẹgbẹ́ àwo tán. Wọ́n máa sọ pé àwọn ṣe club ni. Ìwọ tó bá sínú club wọn ọjọ́ àjọ̀dún ẹ̀ ọjọ́ kórè wọn ọ̀ ní wá. Kí la fẹ́ jìn lẹ́yìn wọ́la ẹ wo ní Bible ẹ wo bí Mósè bó ṣe ṣiṣẹ́ Olúwa tó. Nítorí pé ó fìfì bínú ó fọ̀pá ẹ̀ ó lù mọ́ àpáta ẹ̀kún omi ẹ̀ ya ó gbé àwọn kan lọ. Ìgbà tó kú tán èṣù wá láti gbé òkú ẹ̀. Ọlọ́run bá rán áńgẹ́lì ẹni mímọ́ síbẹ̀. Ó bá sọ pé Mósè èèyàn Ọlọ́run ni kò pẹ̀yàn. Èṣù wá ń sọ fún un wípé wò ó ti pa àwọn tó tómi gbé lọ́nkọ́. Òun ni áńgẹ́lì ẹni mímọ́ ló ń jà fitafita kó tó di pé wọ́n rí òkú Mósè gbé lọ sí ọ̀run. Ṣùgbọ́n àwa tá jẹ́ olùṣàgùtàn láyé òde ìsìn tá jẹ́ wòlíì láyé òde ẹ̀sìn irú yìí là ń bá orí ènìyàn lọ́wọ́ wọn. Ní ayé gba pàpà ń gbà ẹ̀ kò sí nǹkan tó jọ. Ibo lẹ fi ìmọ́lẹ̀ sí? Ibo lẹ fi àgbọn sí? Ibo lẹ fi ìkòkò sí? Ṣebí àwọn tẹ̀ ní òròfẹ́ láti máa lo ìmọ́lẹ̀. Ṣebí àwọn kan tó ń jẹ́ CAC tó ń jẹ́ Deeper Life tó ń jẹ́ Redeem tó ń jẹ́ Mountain of Fire àwọn ò ní àǹfààní láti lo irú àwọn kan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ará ànúgbà látọwọ́ bàbá Ọ̀ṣọ́fà wípé ká fi ìmọ́lẹ̀ méje kò sí nǹkan tí a lè fi dá lára ìwọ tó bá mọ ètò tó bá mọ̀ lò. Bó òkùnkùn bá halẹ̀ wípé kò sí Olúwa òní ní àṣeyọrí tó bá dìrọ̀ mọ́ Ọlọ́run tó tẹ̀ ké pọ̀ Ọlọ́run pẹ̀lú àwẹ̀. Ẹ̀wọ̀ látọjọ́ Sunday sí mo ti wà nínú àwẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí èèyàn ń bèè lọ́wọ́ Ọlọ́run tí Ọlọ́run ò ní ṣe fún nítorí pé mọ́lẹ̀ yìí a fi ń pòwe ni sí Ọlọ́run. Nítorí pé tó òkùnkùn bá ṣú báyìí tá bá tọ̀ mọ́lẹ̀ òkùnkùn á ṣe kí ni awábìgbà ni. Ṣùgbọ́n àdìrọ̀ mọ́ nǹkan tá bá lọ́wọ́ bàbá Ọ̀ṣọ́fà mọ́ ìmọ̀tara ẹni. Ohun gbogbo tá bá níwèé oníwàásù fi yé mi pé quality upon quality ni. Kò sóhun tó bá kó jọ wàá padà fi sílẹ̀ náà ni. Bó kọ́lé ọdún bó bá dúpọ̀ èèyàn wàá padà fi sílẹ̀ náà ni. Irú ẹ̀kọ́ ṣẹlẹ̀ níbi tòsí ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa wá pé ó dùn mí gan tó ka mi lára. Wọ́n pe ẹni ní Ṣọlá Mísà kò sẹ́ni tó mọ̀ ó popular àwọn ṣínàmánìà àwọn ṣínà àkànní inú fẹ́lẹ́gbà fídà wọ́n máa ń kọrin lọ́jọ́ ìkórè ẹ̀ ni. Ìgbà tí ó kú tán àwọn olówó àwọn sọ ní adé gbogbo máa ń wá sí ọ̀dọ̀ ẹni. Ìgbà ayé ìgbà yẹn àti ẹ̀sìnkéré ńgbà yẹn tó máa ta kándù ẹ̀kọ́ ó ń tà ní 1.2 nígbà yẹn ó dẹ́jà bí billions ní ẹ̀sìn ni. Ìgbà tí bàbá yẹn kú tán after 10 years àwọn ọmọ wọn gbé bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ àti ilé àti gbogbo ẹ̀ wọ́n tà dànù. Nítorí pé ìfúnṣẹ̀fọ̀ àwọn ọmọ ta bí láyé òde sí à ń kánjú lọ́bẹ̀ gbígbóná. Bó ṣe wà lọ́wọ́ lára àgbà bẹ́ẹ̀ náà ló wà lára ọmọdé. Ìbẹ̀rù Ọlọ́run ò sí. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ẹ jẹ́ ká padà sí ìlànà ìgbàanì bá ṣe jogún ẹ̀ lọ́wọ́ bàbá Ọ̀ṣọ́fà. Nígbà ayé bàbá Ọ̀ṣọ́fà nígbà ayé papa bí bẹ́ẹ̀ nìkan bá jẹ́ ọ̀mùtí àbí bèbè oníṣìnà tó bá dẹ̀nà ọ̀nà lásán tó bá fọwọ́ kan omi àtìmọ́ lásán tó kàn fi ẹsẹ̀ sára báyìí nítorí pé kó tó wọnú ṣọ́ọ̀ṣì wàá kọ́kọ́ fi omi tó máa wà lẹ́nu ọ̀nà ẹ̀ wàá kọ́kọ́ ya rẹ̀ sí mọ́
nítorí ó dàbí nínú sẹ̀lẹ̀ àti muslim kò sí yàtọ̀ nínú wọn tó bá fẹ́ kírun fún Ọlọ́run ọba wàá ṣe àlùalá wàá fẹsẹ̀ wàá fa àfọ̀pọ̀ fún Ọlọ́run kó tó di pé máa kírun ṣùgbọ́n nínú sẹ̀lẹ̀ tó bá ti fẹ́ wọ nínú ṣọ́ọ̀ṣì wàá fọwọ́ kan mẹ́ wàá fi yí ara ẹ tí mo pe Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run mímọ́ wàá fi cross ara ẹ wàá wọ nínú ṣọ́ọ̀ṣì tó bá lọ ṣe ìlànà bá lọ ṣe kíní kan tó bá fọwọ́ kan mẹ́ ẹ̀mí mímọ́ á gbé ẹ olú abẹ́ sí ní ká ìfúnṣẹ̀ wíwá tó bá ní ẹ̀mí mọ́ lára gan ṣẹ̀ tẹ́lẹ̀ tó bá fọwọ́ kan mẹ́ ẹ̀mí mọ́ ẹ á balẹ̀ wà bẹ̀ sí máa jíṣẹ́ ṣùgbọ́n bọ́lá fagbára ẹ sí ẹ̀wọ̀n ẹlòmíì ọlọ́run wẹ ojú wọ́n wá ń dẹ àbókù sọ̀rọ̀ nítorí agbára wọ́n wá ń ṣe bíbí ẹ ti Sọ́ọ̀lù nínú Báíbù ọlọ́run adáríjì wá ayé àwa sí mímọ́. arábìnrin tó bọ́ta ẹ̀ tó ń bú wòlíì Tọ́ṣọ̀ Ọ̀ṣọ́fà wòlíì Tọ́ṣọ̀ Ọ̀ṣọ́fà kọ́ ni ó ń bú àti àbúrò ẹ̀ mi ò lè torí pé ẹ̀gbọ́n mi Tọ́ṣọ̀ ó ń jẹ́ mọ̀lẹ́bí mi àbí bí ó ń jẹ́ dádì mi ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́dọ̀ bàbá wọn mi ò lè torí ẹ̀ kí n má sọ ibi tọ́rọ̀ wà ẹ mọ̀ pé àwọn ìyá kan máa ń wà tó bá ti gbọ́ history èèyàn àbí bẹ̀bẹ̀ tó bá tó ojú èèyàn bìbí èèyàn àbí tó bá mọ ìyá èèyàn àbí tó bá mọ bàbá èèyàn kò sí àsọtọ̀rọ̀ tí tẹ́wọ̀n kì í sọ ṣùgbọ́n bíbélì fi yé mi pé ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mọ́ ó ní ẹ̀ṣẹ̀ ni kò ní ìdáríjì inú mi dùn nítorí pé ẹ̀gbọ́n mi Tọ́ṣọ̀ kò sọ̀rọ̀ ó silent olóyìnbó sọ pé silence is a best answer irú arábìnrin èmi á rọ̀ èmi á bẹ̀ kó má sọ̀rọ̀ torí pé tó bá ń sọ̀rọ̀ sí Tọ́ṣọ̀ àbíbí wa ń sọ̀rọ̀ sí ẹbí Ọ̀ṣọ́fà kó má wò pé àwọn náà kó má wò pé Tọ́ṣọ̀ ló ń sọ̀rọ̀ sí ó ń sọ̀rọ̀ sí Ọ̀ṣọ́fà ó ń sọ̀rọ̀ sí ẹ̀mí mímọ́ nítorí pé ojú tí aláta máa fi wò ọ̀tọ̀ ni ojú tí wọ́n máa fi wò ọ̀tọ̀ ni tí ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má rà lọ́wọ́ tí Tọ́ṣọ̀ bá ṣẹ̀ àbíbí bá ṣe ohun tí ò da wàá lọ bá wàá sọ fún pé ẹ bá mi kìlọ̀ fún èèyàn lè wà kó má ní ẹ tó máa tijú ẹ ibẹ̀ tó bá mi ní màá lọ bá àbúrò bàbá Ọbásanjọ́ máa pè Tọ́ṣọ̀ á pè arábìnrin á ní mi ò fẹ́ bẹ́ẹ̀ fún nítorí pé bí ìjọmọ ṣe dúró lénìí ẹ ṣáà rí i pé ọ̀gbẹ́ra wọn lọ sí sẹ́lẹ̀ ẹjọ́ mọ́ bàbá Ọ̀ṣọ́fà bàbá Ọbásanjọ́ òun ló kọ̀ fún wọn pé òun fẹ́ rí kò dẹ̀ sí kan tí bàbá mi Ọbásanjọ́ bá sọ fún Tọ́ṣọ̀ ọ̀hún bíire kó má gbọ́ sí iṣẹ́ lẹ́nu iṣẹ́ ní àwa ń wọrí social media àwa ń pariwo kinní kan nítorí pé ìsọ̀rọ̀ òdì sẹ́mi mọ́ nítorí pé Tọ́ṣọ̀ ó ti di àgbélébọ̀ Ọlọ́run mú aṣáà ń rí ìránṣẹ́ Ọlọ́run tó mọ tí kiri ṣùgbọ́n nítorí pé tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ bá tó bá wí ẹ bẹ̀rẹ̀ anointing tó wà ní orí ẹ̀ òun kọ́ lẹ̀ ń bá wí Ọlọ́run tó ran iṣẹ́ lẹ̀ ń bá wí so mo bẹ arábìnrin ẹ kó bá mi fi ṣe oṣù ọwọ̀ kó má bínú kó má sọ̀rọ̀ sí Tọ́ṣọ̀ mọ́ àti tàbúrò Tọ́ṣọ̀ àti mọ̀lẹ́bí Ọ̀ṣọ́fà nítorí pé tí a bá ti ń bú wọn ẹ̀mí mọ́ lẹ̀ ń sọ̀rọ̀ sí kọ́lọ́run ọba kó dáríjì kò sẹ́ni tó mọ́ kò sẹ́ni tó pé Jésù náà sọ bẹ́ẹ̀ ó sọ pé mi ti kára mi pàpà mi ò pé ó ní àfi bàbá mi tó ń bẹ ní ọ̀run kọ́lọ́run kó dáríjì gbogbo wa kó yà wá sí mímọ́ kó pa àṣìṣe wa rẹ́.
arábìnrin tó kọrin ìjọ mímọ́ tí kò sí ìrànlọ́wọ́ fún ẹ mọ̀ ó wà nínú Bible ó ní pé ó ní bí Paul bá bí Paul bá kọ́lé tó olùkọ́lé tó bá kọ́lé láìsí ìrànlọ́wọ́ Ọlọ́run ó ní asán ni Ọlọ́run ní jẹ́ ká ṣe lásán nílé ayé Ọlọ́run ní jẹ́ ká pa asán. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìrànlọ́wọ́ tó ń wá láti Amẹ́ríkà láti Belgium tó ń ran àwọn aláìní lọ́wọ́ nǹkan tó yẹ kí àwọn olóṣèlú a máa ṣe tó wá pé ẹ̀yin lọ́lọ́run fi fún tẹ́ ń ṣe lórúkọ Jésù ọ̀nà tẹ́ ń gbà tẹ́ fi ń rí owó tẹ́ ń ṣiṣẹ́ nínú òtútù ẹlòmíì kò easy fẹ́ lómi nílùú Amẹ́ríkà ọ̀ ẹ̀kan gbọ́pọ̀ wà nílùú òyìnbó ni o it's not easy o ẹlòmíì àṣiṣẹ́ ní àárọ̀ àṣiṣẹ́ lọ́sàn-án ẹlòmíì ṣiṣẹ́ mẹ́rin ìnèdè ẹlòmíì òní ẹlòmíì àtẹ̀sùn gọ́sẹ̀ ó léwu fún nítorí pé ó mọ̀ pé bíìlì wà ń bẹ̀ ẹ tún wá ń na ọwọ́ sí àwa tá wà ní Nàìjíríà Ọlọ́run bá mi dá yín láre òkú ọmọ ò ní gbé káyín mọ́lé ẹ̀yin tẹ́ ń ṣàánú àwa tá wà ní Nàìjíríà mo mọ̀ pé Ọlọ́run ayọ̀ wá kúrò ní oko ẹrú. Òun arábìnrin yẹn ó ti pẹ́ tó ti ń struggle ó ti pẹ́ tó ti ń tàràkà ẹ mọ̀ pé nínú ìjọ mímọ́ Celestia àtàwà yìí bó bá rí òrànlọ́wọ́ kò sí bó ṣe lè gbóná tó kò sí bó ṣe lè mọ iṣẹ́ ìṣẹ́gun ṣe tó gàrí ló ń jẹ àmùsùn. Mo rántí ìgbà tí bàbá mi ṣiṣẹ́ Olúwa ọjọ́ kan ni wọ́n lọ ṣiṣẹ́ fún èèyàn kan ní òkun ẹ̀yàn pé bẹ́ẹ̀ kò sí fóònù wọ́n sọ fún wa wípé àwọn ń bọ̀ pé ìgbà yẹn wọ́n máa fún wa ní fìtúkọ̀bọ̀ ara gàrí dèríkà kan àti màgí ajẹlẹmọ́tò àbọ̀ sẹ́ǹkùlé àjà ewédú àjà bá a dá màgí ajẹlẹmọ́tò sí àdá àtagógó sínú ẹ̀ àtẹ̀bà àti jẹ àti yọ àti bọ́ sí fit àti gbá bọ́ọ̀lù. Ó wá di ọjọ́ kìíní ọ̀ǹdé ọjọ́ kejì ọ̀ǹdé ebi ti ń pa wá kò sí ohun tá a máa jẹ èmi àti ẹ̀gbọ́n mi àbúrò dáàdì mi bọ̀dájò a bá wọ inú oko pákí lọ a bá wú pákí àṣé pákí kan wà tí ò kí ń jẹ awo ò mọ̀ ẹ̀fọ́ ọmọdé ni wá àti jẹ pákí yẹn ó tóbi báyìí bá pákí yẹn pákí yẹn bá fi wá lọ́kàn balẹ̀ àti wá jẹ pákí ikú ti lé ó bá di ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́ bí aago 8 bí àwọn dáàdì wa ṣiṣẹ́ òde nìyẹn mọ̀ pé dáàdì tèmi wòlíì ni mọ́mì náà wòlíì ni tó bá tètè gba iṣẹ́ bẹ́ẹ̀ ọmọ èjì náà ọjọ́ máa lọ máa jọ ṣiṣẹ́ pọ̀. Ìjọ mi ò dàbí ayé òde sí o tó yẹ pé 419 lọ́kùn gbòòrò tó yẹ pé àìmọye wòlíì fake àwọn ló wà lórí social media o. Ìgbà yẹn wọ́n máa ń fi tààràtàrà ṣiṣẹ́ Olúwa ni láì béèrè owó. Nǹkan mo fẹ́ fàyọ ni pé àwa jẹ pákí ọdẹ aago 8 bá dé gbà tó máa di aago 10 alẹ́ èmi ni inú ẹ kọ́kọ́ kì mọ́lẹ̀ tí inú ẹ tó lọ mi báyìí mo mọ̀ pé ayé pé méjì wọ́n wá fún mi ní epo pupa epo òràn bí mo ṣe ń yàgbẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà mọ̀ ń bì bí mo ṣe ń lọ́nu mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà mọ̀ ń yí gbogbo gbà yẹn bàbá gbogbo bí pátápátá ẹ̀ agìjù ni inú igbó kìjikìji dáàdì mi náà lànà tóró láti ibi ṣọ́ọ̀ṣì Orímọládé yẹn tó fi lànà wá síbí bí ẹnìkan sọ pé kán wá ògùnlọ̀ ni wọ́n bá wá chemist ibi láti máa rí chemist a máa dé ìjàyè tó ìjàyè ni after ìjàyè láti lọ sí ọ̀nà Abẹ́òkúta báyìí ọ̀nà inú igbó ni àárín méjì báyìí igbó ni igbó gidigidi
Ìgbò express ni tó máa dá lọ Ìgbò ló wà lọ́tọ̀ ló wà lóyún ní òsì dáàdì mi ṣe wá ètò dáàdì mi wọ́n ní ìtara ọmọ wọ́n ṣe wá kẹ́mìsì lọ́n wá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n dáàdì mi tó wà ní olífìwọ̀n ibẹ̀ náà ti wá lọ wá oògùn ní kẹ́mìsì wọ́n wá lọ ra 7 key máa nà ẹ̀dúró bá mọ́ ṣe ìṣẹ̀rántí wọ́n wá fún mi mú ìgbẹ̀lẹ̀ ara mi ṣàwà wálẹ̀ àṣẹ tèmi tó ṣì kéré gbà tó tún máa bẹ̀rẹ̀ sí ẹ̀gbọ́n mi báyìí lọ́pẹ́lọpẹ́ 7 key tó fún mi mú òun ni ara mi fi wálẹ̀ so àwa tá à ń ṣiṣẹ́ ìjọmọ́ tá dúró ní òtítọ́ ìyà ń jẹ wá nítorí ìgbà yẹn ṣe bí ayé lọ́dọ̀ ayé POP tá à ń lo àga bẹ́ẹ̀ṣì là ń lò tá a fi ń sùn ẹ̀fọn jẹ pálapàla sí wa lára nítorí ìgbà yẹn kí là ń lo ìmọ̀ ni tó bá ti rí mọ̀ tó bá ti tẹ̀ kọ́ ìmọ̀ báyìí atẹ́gùn burúkú ìgbà yẹn báyìí celestial ò tẹ̀ kí n lọ sí hospital o kí n gba abẹ́rẹ́ tó ká believe pé ọlọ́run ọ̀ṣọ́fà ó ń bẹ a nígbàgbọ́ lórí omi yàtímọ́ ẹ wípé tá a bá ti mú báyìí àìsàn ó máa lọ ni tí malaria bá mú wa báyìí bàbá olóòtú ìyá àwọn tá a jìyà nígbà yẹn àwọn tó dé ń sìn ọ́n délé bẹ́bà ni ìyá jẹ pálapàla sí wa lára níjọ mímọ́ ogun ẹni tẹ gbọ́dọ̀ má dì mọ́ tó rẹ̀ mo máa dúpẹ́ lọ́wọ́ àwọn olóòtú àwọn Yorùbá tó tọ́ àwọn náà jẹ́ kí n mọ olóore kan tó dàbí ẹgbẹ̀rin ènìyàn èyí tó rẹ̀ mi ò kí ń gbàgbé ìyá mọ̀mọ́ ìtọ́lọ́run rán sí mi kàyọ̀ pé nítorí pé ẹni tó bá ṣòro ọjọ́ kan fún èmi ò kí ń gbàgbé ìgbà yẹn olóòtú kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ tí malaria bá ti mú wa ń gbà yẹn àjókòó sórí àpótí wọ́n máa daṣọ pẹpẹ bò wá wọ́n máa fín tùràrí wọ́n máa wà níbi ẹsẹ̀ wa báyìí tó rò bá ti mú wa báyìí wọ́n máa wá kóńgí àti wọ́n máa gbé kinní kaná ewé pàǹtí òṣòdì ewé akíntọ́lá à ń sè nínú àgbo báyìí ìyìnyín oyè la máa fi wẹ̀ tó bá yá ẹ̀fọ́ á tún fi wálẹ̀ ìyẹn ò tún sọ pé kí ẹ̀fọ́ má tún padà tó mú kí malaria má tún padà mú wa o ṣùgbọ́n nígbà yẹn àwọn testimony tá a máa ń rí nígbà yẹn olómùgbàgbọ́ wa dúró lórí ìjọ mímọ́ nítorí pé ẹlòmíì tó máa dédé gbé wá ni yìí tábà gbàdúrà báyìí ọjọ́ kan wọ́n gbé olóòtú wọ́n gbé ẹnìkan wá síbí mi ò lè gbàgbé ẹnìyẹn ẹni tó bá sọ pé agbára ò sí ẹni tó bá sọ pé ayé ò sí ẹni ẹ ti kú kò tí ì rìfìrìfì ayé ni arábìnrin kan ó fẹ́ arákùnrin kan nígbà yẹn ó wá ń ṣe sílé so àwọn mọ̀lẹ́bí yẹn wọn ò fẹ́ kó fẹ́ arábìnrin yẹn wọn wá fẹ́ pa á bí arábìnrin yẹn ṣe gbé ọkọ ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì níbí nìyẹn ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá kí n ṣe bí 91 àbí 1990 ìgbà yẹn nítorí ẹ̀ mo ṣe bẹ̀rù àwọn ará Abẹ́òkúta kínní ni wọ́n ṣe nígbà yẹn àwọn ṣe onígunukó ló pè wọ́n ni àwọn onígunukó àwọn ẹgbẹ́ ògbóni ó bá di arábìnrin bá gbé ọkọ ẹ̀ wá sí abẹ́ ààbò àwọn màmá alẹ́bí ṣàǹpé kò dá wọn lóhùn ìgbà tó bá di ọ̀gànjọ́ òru bí aago kan mi ò mọ ibi tó ti wá ìyá press wọ́n bá dúró lẹ́nu ọ̀nà wọ́n bá mi ọ̀pá yẹn báyìí gbìm ẹ ti rí ilẹ̀ wa mì tìtìtìtì tí máa sọ fún pé dáàdì mi tẹ̀ ní òṣìṣẹ́ olúwa kan níbí wọ́n máa ń pè bàbá yẹn ní fregri èèyàn tó bá kúrú wọ́n máa ń pè ní èèyàn kúkúrú bàbá yẹn bá mú ìdá Michael wọ́n bá nà pa lẹ́ni kíní kan àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n wọ aṣọ white wọ́n dé kíní wọn
on dé fìlà báyìí fìlà yẹn kọ́ báyìí wọ́n fẹ́ tó bíi 12 bàbá bá ṣe mí ọ̀pá yẹn nílẹ̀ mì bàbá tó fi operate tó fi ṣe nǹkan tó máa ṣe tán kò ju bí aago 3 lọ ọ̀n wọ mọ́tò ọ̀n gbẹ̀ni ẹ lọ ni. ṣùgbọ́n ohun tí mo wá fẹ́ fàyọ wọ́n fẹ́ fi àbọ̀ wá bá ìyàwó tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ẹni tó bá mọ Ọlọ́run kó ṣe kí ni kó dìrọ̀ mọ́ ìwọ tó bá jẹ́ pé Kùránì ló bá mọ̀ dìrọ̀ mọ́ èmi ti rí ìrí ayé kò kí ń ṣe pé kì í ṣiṣẹ́ ayé jẹ́ òde ìsìn tó pé ẹ̀tọ́ wá pọ̀ tó wá pé àmọ́ olóòótọ́ mọ́ olóòótọ́ ò wọ́pọ̀ mọ́ ìwọ tó bá jẹ́jẹ́ pé tó bá jẹ́ pé Kùránì ni dìrọ̀ mọ́ kó képe Ọlọ́run ànábì kó képe Ọlọ́run Ìsá kó képe Ọlọ́run tó bá mọ̀ tó wá pọ́ Ọlọ́run sinagogu ló bá mọ̀ tó wá pọ́ Ọlọ́run Oyèdépò ló bá mọ̀ kó képe. Bàbá ìràpadà ni wọ́n wá padà ṣẹ̀ṣẹ̀ fún arábìnrin yẹn nítorí pé ràbàràbà ó bá arábìnrin yẹn tó gbẹ tó yẹ pé Ọlọ́run á kó yọ Ọlọ́run ní fi wá sílẹ̀ olóòtú. ó lè gbin àlùbásà kó sọ pé ilé ló fẹ́ fi ká ẹ wo arákùnrin nì ètò tó ṣiṣẹ́ fẹ́yàn àlè tó bá ṣiṣẹ́ fẹ́yàn tó wá pé tó ṣiṣẹ́ fún student títí student ò bá rí àmì kò tún ní padà lọ síbẹ̀ o ẹ mú ẹ pa ẹ kó aṣọ ẹ bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé tracker wà tó máa track fọ́ọ̀nù ẹni yẹn. ohun tí mo fẹ́ sọ wípé ohun tá a bá ń ṣe kó ní kálukú kọ́ rán títí ọ̀run bàbá dáàdì mi ló kọ́ gbogbo lọ́nà nínú gbogbo lé ìgbà tó kú tán kọ ju ẹsẹ̀ 6 lọ kẹ́ẹ̀dá máa mọ̀ wípé kẹ́ẹ̀dá máa rántí àtúbọ̀ tán kó tẹ̀ rántí pé tóun bá ṣẹ̀kan ọmọ òun máa padà jẹ́ ṣebí tí bàbá mi ṣe ṣebí òun ni mò ń jẹ yìí. Ẹ̀sọ́ ake bó bá ṣe dáadáa ló bá mọ̀ ọ́ ṣe wàá jèrè dáadáa tó bá jẹ́ pé aburú náà ni wàá jèrè aburú Ọlọ́run ọba kó dìde ìrànlọ́wọ́ fún oníkálukú wa. ẹ lórí ọ̀rọ̀ Mohbad mo ti sọ bàbá agbára wà nínú ìjọ mímọ́ ó sì ń bẹ síbẹ̀ fẹ́ni tó bá mọ̀ pé tẹ́ fẹ́ni tó bá mọ̀ lónìí o mo ti sọ pé tí bàbá mo tó bá bẹ̀ mí ẹ mọ̀ pé a máa ń ṣe kò sí nǹkan tó wà ní dúdú tí ò sí nínú funfun tó sí nínú ìjọ mímọ́ bọ́n ṣe máa ń rókù a máa ń ṣe bẹ́ẹ̀ náà ní ìjọ mímọ́ òun làwọn máa ń pè ní àmísà ẹ ti rí àmísà yẹn a máa ń ṣe kíní a máa ń pè ní kátàfà tó bá ti tẹ̀ kalẹ̀ ìmọ́lẹ̀ yẹn a máa ń da yẹ̀pẹ̀ sí ní ara báyìí yẹ̀pẹ̀ yẹn la máa lò pẹ̀lú orúkọ a máa pè jáde tí bàbá Mohbad báyìí tó máa gbóhùn ọmọ ẹ̀ tó máa bí léèrè ọ̀rọ̀ wípé ikú olópa àṣírí ń bẹ pẹ̀lú àwọn wòlíì gbogbo ẹ̀kọ́ ni màá sọ ó ní àwọn kan tí àwa jogún lọ́wọ́ bàbá wa tó jẹ́ pé títí dọ̀túnla mẹ́ta mo máa ń fi àdúrà ràn bàbá yẹn lọ́wọ́ níbi tó bá wà pé ibi tó bá kọjú sí ilẹ̀ re ọ̀run re ni fún bàbá yẹn nítorí pé tí màá jogún àwọn kan yìí ó máa ka mi lára ẹ máa rí pé ìgbà kan ni mò ń yọ̀ tó ń sọ pé kí wọ́n lọ sílùú òyìnbó mò ń sọ pé àwọn tó wà nínú ìgbèkùn yìí kọ́ ṣé tí máa lọ sọ tí máa lọ ń jẹ tọ́kí tí mo múra ìyẹn kọ́ ni mo á ṣe nílé ayé torí pé nǹkan tí mo jogún lọ́wọ́ bàbá mi ó pọ̀ gan àìmọ́ ọmọ ayé àwọn tó máa ka ìwé ìròyìn Yorùbá tó tọ́ tó máa pẹ́ orí Yorùbá tó tọ́ náà wọ́n ti rí tó tẹ̀ máa wá bí tàtẹ̀ máa hí ìlẹ̀ ọ ṣé ẹni tí stroke ti mú ni ṣé ẹni tí atẹ́gùn tẹ̀ tó fẹ́ lù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀
tó ń gbé wá dìgbàdìgbà mọ̀ pé bàbá ṣe nígbàgbọ́ pé ó máa heal tó sọ pé ò nígbàgbọ́ arákùnrin ẹ̀sìn ó ti yan fada àbí mánu bàbá níkẹ́ tó ń ṣe agent atẹ́gùn tó fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ níbẹ̀rẹ̀ oṣù tó pé kẹ́ ìwọ báyìí tó rìn báyìí nísìnyí ó ti ń rìn ó ti ń yan fada agbára mi kọ́ títóbi ọlọ́run ní ìmọ̀ ni ọlọ́run ní fi wá sílẹ̀. Lórí ọ̀dọ́ ọmọkùnrin pẹ́lá yẹn ọlọ́run á bá mi dá sí tó bá jẹ́ wípé ó bá kàwé púpọ̀ but my advice èèyàn ò ń dàgbà ìwé ẹ wo olórin ọmọ oko Ṣẹ̀fíù Àlàó ìgbà tó bẹ̀rẹ̀ orin kò ṣàmọ̀wé nísìnyí ó ti ń speak ẹ wo Sunday Igboho kò ṣá lè speak nísìnyí ó ti ń speak ó ti ń sọ̀rọ̀ máa rọ̀ kó fi ọ̀rọ̀ ìfẹ́ jábìsì yẹn sí ẹgbẹ́ kan kó try láti further more nítorí pé ó sọ̀rọ̀ kan wípé ìgbà tó tọ́ ń bùbọ̀ wa pé kò kàwé ó sọ pé ìgbà tó ń wà ní oní school ní Kòròdú tó ń jáde secondary school ta ló fóun lówó ta ló rán òun láti lọ sí school ìyà ń jẹ wá gan ní Áfíríkà ìyà ń jẹ wá gan ní Nàìjíríà àwọn olóṣèlú wa plan future fún àwọn ọmọ tá à ń bí meanwhile ẹ lọ sí India ẹ lọ wọ ọmọ kékèké ń bẹ wọ́n ti ṣe àwọn náà ṣe mosquito coil àwọn náà ṣe ìṣáná on produce nǹkan tó wọ́n ṣe on tà on kó wá sí Africa ní àwọn ọmọ kékèké àwọn ọmọ primary school àwọn ọmọ kejì nǹkan nìkan ló tẹ̀wọ̀n ń yà mí lẹ́nu tógun bá bẹ́lẹ̀ kí ni Nàìjíríà ní láti jà ṣé àwọn àmì yẹn la gbójúlé ṣé àwọn ìbọn èkè la gbójúlé advanced level ti dé bá every country nísìnyí orí system ni wọ́n ti control bomb kí ni ìjọba wa ní láti fún àwa youth àwọn ọ̀dọ́ you no even plan plan fáwọn ọ̀dọ́ plan fọjọ́ ọ̀la àbí bíbẹ́ olúgbòhùn yẹn lẹ́gbójúlé tí bọ́ọ̀bù kan bá wọ olúgbòhùn àti àfọ̀ṣẹ gbogbo ẹ̀ ló máa túká dànù ṣùgbọ́n ẹ jẹ́ ká plan fún ọmọ tá à ń bí ọlọ́run tẹ́ wá fún ọ ní ìmọ̀ tẹ́ bá rí ọmọ ọdún mẹ́rin ọmọ mi kékeré yẹn nǹkan tó produce tó ń pronounce lẹ́nu kò dẹrùn. ẹ jẹ́ kí àwa emblem pẹ́lá ṣé pẹ́lá ló yẹ ká máa brain ni àbí bíbá àwọn ìjọba wa bẹ̀rẹ̀ látòrí local government títí dé àwọn ìgbìmọ̀ aṣòfin kí ni kókó ìgbìmọ̀ aṣòfin tẹ́ ẹ̀ ń gbìmọ̀ lé lórí irúgbìn yín kò so èso rẹ̀ jáde ẹ kàn lọ síbẹ̀ ẹ kàn kó oúnjẹ ẹ kàn tóbi ẹ kàn ń fẹ̀ ṣé yẹn la fẹ́ jẹ ni àwọn ọ̀dọ́ yìí ẹ wá empower wọn ẹ fún ọ ní fúnṣọ ọjọ́ ọ̀la ṣerú graduate ṣé òun ló yẹ kó ṣẹlẹ̀ máa gbé pálí lọ máa bá pẹ́là láti lè máa wáṣẹ́. That boy is very try na ta ló sọ ọrú ẹ̀mí náà àwọn gọ́ọ̀mẹ̀ntì ta ní 500 lóṣù tó kọ̀ọ̀kan gbé kámẹ́rà dání. ṣebí òun sọ títí ẹ̀wọ̀n ni àwọn tó ń jọ lórí wa tó máa sọ pé ok iṣẹ́ wà níbì kan o wọ́n tún máa gbowó wọ́n tún máa bá wọn sùn wọ́n tún ní fún wọn ṣẹ́ ìyẹn tún kọ́ mélòó la fẹ́ sọ dápẹ́lá ọlọ́run kó bá mi fún ní ọgbọ́n àtòye kó bá mi tọ́ sọ́nà kó bá mi fún lẹ́mìí gúngùn
kó má ṣe ṣẹ́kù mọ́ àwọn ìyẹ́ lójú ògódẹ̀mí pin bíi ti Dagrin bíi ti ìmọ́lẹ̀ Mohbad Ọlọ́run ní jẹ́ kó dé bá ṣùgbọ́n ìkìlọ̀ kan ni mo ní fún láti sọ fún mi pé kó ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ kó tẹ̀ kó ẹnu ẹ̀ níjàánu ohun tí ẹ̀mí mọ́ tó rán mi sí nìyẹn nínú tẹ̀mí gúngùn Ọlọ́run á fún lẹ́mí gúngùn nítorí pé àwa tá à ń fi àdúrà ràn lọ́wọ́ ìgbà mi bá ta bá wo fóònù báyìí fọ́nìtì tó máa ń ṣe gọ́sẹ̀ ó máa ń jẹ́ ká yó Ọlọ́run bá mi dá pẹ́lásì Ọlọ́run á fún lọ́gbọ́n àtòye kò ní kú mọ́ àwọn òbí ẹ̀ lójú àdàgbà àdògbò so irú arábìnrin tó pariwo pẹ́lá ń sìn ṣèbọ́ Ọlọ́run ti dìde ìrànlọ́wọ́ fún wọ́n ti pè sí wọ́n ti wáṣẹ́ fún so àmọye àwọn graduate nínú márúwá àmọye graduate tó ń gùn ọ̀kadà kiri tó wá pé wọ́n sọ́fà wọ́n ru pọ́npọ́n wọ́n fi rán ara wọn lọ sí ní school wọ́n sọ pé ìyà tí òbí wọn jẹun ò gbọdọ̀ jẹ at the end of the day graduate driver ló ń ṣe ìgbà tí mo fẹ́ gba driver ìgbà tó ń gbé mọ́tò fún mi pé ókè mi lè máa ṣe wàhálà láti máa wa mọ́tò mọ́ nínú àwọn mẹ́ta tó wá bá mi graduate wà láàrin wọn bá parákùnrin pé gbogbo resort ẹ ló dáná at least ló wà ń bẹ yìí ó ní òun ríṣẹ́ ó ní márùn lòun lọ́gbọ́ ó ní márùn ẹ̀ pàpà wọ́n ti wá jí gbé lọ́wọ́ òun ń bá sọ pé alàgbà ó yá bá mi ṣomi fún bá mi jáde fún ó yá kó mu lọ sí sọ́ọ̀dọ̀ èmi mo ṣe wá pé ẹnìkan kó bá mi wáṣẹ́ fún ibẹ̀ ló ti ń ṣe é sìn ìyà oúnjẹ àwọn ọmọ Nàìjíríà ẹni tó máa wá gbà wá tó máa ṣàánú wa là àti mọ̀ báyìí kọ́lọ́n kó rán lọ́wọ́ sí wa. Yíní kíni yìnyín òun ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run jẹ́ kó ṣeé ṣe àwọn ni Ìrónkẹ́ Atóyèbí kò yẹ kí n dárúkọ ní afẹ́fẹ́ nítorí pé ìyá ẹ̀ ó gbìyànjú òun ní kọ́kọ́ títí kan bàbá ìjọ wa tó wà ní Amẹ́ríkà Ọláyímíká ọ̀nà fowókàn tó wà nílùú Amẹ́ríkà Ọlọ́run kó bá mi dá sí ìyá ìbí Ìrónkẹ́ yìí ó wá ń ṣe kankan kò bá ṣẹ́ wá o ó kàn pè mí ni tó bá ti lọ sí òkun báyìí nítorí máa sọ fún àwọn ọmọ ìjọ mi pé ó yá owó mọ́tò òkun ó yá ẹ̀dá 5,000 ẹ̀dá ẹlòmíà sọ pé òun ò ní agbára 5,000 máa kókè ó yá ẹ̀dá 3,000 ṣùgbọ́n ọjọ́ tí mo mọ̀ ìyá yìí ti máa ń fún mi ní èlítù bàbá ẹni tó bá fúnyàn ní kódà kó jẹ́ 20,000 ní Nàìjíríà ẹ̀ kéèyàn kí kó yìnyín iṣẹ́ ni that woman very on try nítorí pé kò easy ní Amẹ́ríkà asanwó mi òun náà ní mọ̀lẹ́bí ti tẹ̀ náà tó wá ń tọ́jú ìránṣẹ́ Ọlọ́run inú ẹ̀ àpapọ̀ máa yọ nínú ìdá mẹ́wàá tí máa tún rí máa jọpọ̀ máa pe onímọ́tò at least onímọ́tò tó máa ń gbé wa lọ sí òkun ìgbà míì wọ́n máa ń gba 300 250 tàbá gba mọ́tò Fáṣọlá tàbá gba mọ́tò Ẹtí wọ́n máa ní 120 àmọ́ ní kí ló dé wọ́n sọ pé epo ni wọ́n ní epo òkè ìgbà tó bá ti rẹ epo 70,000 wọ́n sọ wo deliver kí ló máa pè fún ọ tó bá lọ ní àárọ̀ ó di ọjọ́ kejì kan tó dé ìgbà míì ọ̀n kí lè deliver ọkọ̀ máa wà ní àwọn àlè nítorí ó náà tó bá deliver yẹn tó ní mọ́tò àgbà mọ́tò lọ́wọ́ gbẹgbẹgbẹ fún ẹlòmíì so ìbínú ọkẹ́ wọ́n máa ń fún mi ní èlítù wọ́n máa fi ń jọ̀ mọ́ èyí tí máa rí nínú ìdá mẹ́wàá so òun ni ìta fẹ́ ṣe yìí mo wá fẹ́ kí àwọn èèyàn kan rí at least tó bá jáde ní ìta gbangba pé ràn mí lọ́wọ́ tí àwọn èèyàn bá rí nǹkan tó ń ṣe wọ́n lè rò pé fẹ́ fowó wọn jẹ àkàrà fẹ́ fowó wọn jẹ bisikíìtì ni
mo ti pariwo nígbà yẹn gbà tí wàá ṣe tàbí pé tí máa rí èèyàn tó máa ra mọ́tò coaster ẹ̀ tó lọ́n bá ràn lọ́wọ́ láti lè máa ṣiṣẹ́ ìrere kiri. Tẹ̀bí èèyàn kan ló fún mi mọ́tò yìí nísìnyí mo gbé lọ sí ibi tó ń ṣe mọ́tò Orímọládé sí tí mo rẹ̀ fún 120 síbẹ̀. Tí máa rí èèyàn tó máa ràn mí lọ́wọ́ àwa máa wà ní on the 1 nínú oṣù kẹjọ nítorí pé tá a bá ń bímọ tó bá di ọjọ́ kẹjọ ó máa gba súná ni lórúkọ Jésù ó máa forúkọ tuntun pè mí àti yín ṣebí Jábésì ọmọ ìbànújẹ́ la pè ó ní òun kọ́ gbogbo ẹni tó bá kọ̀ ìbànújẹ́ Ọlọ́run á bá kọ́ Ọlọ́run ìpè bàbá mi Ráfẹ̀ Padonú tó gbé iṣẹ́ ìlémi lọ́wọ́ wọ́n dá ìpè pọ̀ mọ́ ìpè Mọ́sẹ̀ Orímọládé wọ́n dá ìpè Mọ́sẹ̀ pọ̀ mọ́ Ọlọ́run Afe Babalola wọ́n dá pọ̀ mọ́ Mọ́sẹ̀ Orímọládé ọmọ tí wọ́n là ṣe lórúkọ Jésù gbogbo ń tẹ kọ́ Ọlọ́run á bá yín kọ́ á pé program ẹ ní pé let my people go gbogbo ẹ̀ tẹ́ wà nínú olóko ẹrú nítorí pé ogun tó wá ń bẹ̀yàn jà nísìn bàbá ogun ẹ̀ wá pọ̀ báyìí o ọ̀tọ̀ lógun ìdílé ọ̀tọ̀ lógun onílara ọ̀tọ̀ lógun ibiṣẹ́ ọ̀tọ̀ lógun àdúgbò nítorí pé ẹlòmíì tó máa ń wọ aṣọ tó bá ń wọ aṣọ ní tó máa ń lọ pa òrárá lẹ́ o ti tẹ́ ń dán lọ àwọn oníṣẹ́ bí a ń lọ síbẹ̀ wọ́n tẹ̀ gbàṣẹ́ ẹ̀ jẹmọ lọ́wọ́ màá sọ sítórì kan kí n tó lọ sí ibi tí mò ń lọ ọjọ́ kan arákùnrin kan wá ṣiṣẹ́ lọ́yìn ní ọ̀dọ̀ mi bí arákùnrin bó ṣe ń jáde lọ báyìí tó gba ọ̀nà kìmẹ̀rán lọ báyìí arábìnrin kan bá wọlé ó kọ́ pé ẹ pẹ̀lẹ́ o wọ́n ní ara mà ó ní ṣẹ́yìn lolùṣọ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní mo fẹ́ rí ní bá ní ẹ̀ka lọ ó bá tẹ̀lé mi wọ ní ọ́fíìsì ọ̀rọ̀ ilé kì í ṣe ọ̀rọ̀ àsọdùn ó bá ní ọkọ òun ni ẹni tó ṣẹ̀kó lọ́dọ̀ mi nísìn wọ́n ní ṣé pé ẹjọ́ wà ní kí ló dé tẹ́ wá wọlé látàárọ̀ ó sọ pé mi ní gbàngbàrà pé kí n má dá lóhùn mo tẹ̀ kọ́kọ́ rẹ́rìn náà mo ní pé kí ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ èèyàn máa fọgbọ́n ṣe ni n bá sọ pé ok n bá ní mò ń bọ̀ n bá bọ́lẹ̀ n bá ní kí alàgbà kan lọ́wọ́ bá mi pé arábìnrin yẹn wá nítorí tó máa wà ní ọ́fíìsì ó lè ṣe ọ̀nà ọdún àkàn mo máa lè sọ pé kíní ni mí ó lè ṣe ọ̀nà ọdún pẹ̀lú mi n bá bàtà n bá sọ pé ok màmá ọ̀yá ẹ ṣe mo ti gbọ́ ẹ wá máa lọ n bá arábìnrin bá bọ́ta n bá sọ fún alàgbà pé bàbá mi wo arábìnrin kò gba ibi tọkọ gbà wá o ó ti tẹ̀rìn mi ò wá mọ ibi tó ti wá ókè mo wá sọ fún àbúrò dáadé mi dáadé tó sì tó wà ń bí pé ẹgbọ́n kan tí arábìnrin sọ fún mi àbúrò dáadé mi tẹ̀ jẹ́ tó máa ń bínú ìyẹn sọ pé dá lọ bàbá n bá tẹ̀lé alàgbà débẹ̀ yẹn tó máa fi dé Joshua yẹn bá àárín mọ́ kò tẹ̀ sí ọ̀kadà tó bá jẹ́ pé bá rí ọ̀kadà tó bá ń lọ ni màá sọ fún ọ̀kadà ló wọ̀ tó fi dé Joshua mọ́kàn sọ fún abátẹ̀lé àárín rẹ̀ alákọ̀ ìṣẹ́ ibi tó ti bóyá ó pòórá ni àárín nítorí ẹ̀ ni mo àti ṣe prógámù yìí níta gbangba àwọn fẹ́ ṣe irú ẹ̀ ní etí òkun nítorí pé ìgbà tó sú Abraham tọ̀ olókun lọ ó ní Olúwa ó ní wò ó ṣé irú èmi yìí ni wọn kò fi irú ọmọ fún ẹ mọ̀ pé tó bá tó stage kan tẹ́ẹ̀ bá kírun àbẹ̀bẹ̀ tẹ́ẹ̀ bá kéèké Ọlọ́run èyí máa ṣàlẹ́jẹ̀ pé kí ló ṣẹlẹ̀ gan-an Ọlọ́run wá dá lóhùn wípé gbogbo ẹ̀ sókè ṣo lè ka ara wọ ojú ọ̀run ó ní ò lè kà Ọlọ́run sọ pé ọlá ọmọ ọ̀rọ̀ tó bá ní pé kì í ó lè kà Ọlọ́run wá sọ pé ó yá gbogbo yẹ̀pẹ̀ etí òkun ṣó lè kà ó ní ò lè kà Ọlọ́run sọ dá lábùkù fún
èèyàn tó máa di alábùkún fún tó ti wà nínú ìgbèkùn ọjọ́ pípẹ́ nítorí pé Yorùbá Tòótọ́ yìí ó tọ́ná sẹ́yìn náà àwọn kan tó wà nínú òkùnkùn tó wá pé mi ò lè sọ tán ìgbà mi ìyá pẹ́ẹ́sì ló lè sọ díẹ̀ tó bá wá sí ṣọ́ọ̀ṣì àwọn kan wọ́n wà nínú rájúdẹrù rájú mu ayé ìyá ò da ayé bàbá ò da ayé ọmọ náà tún kàn túnú bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe fẹ́ ṣe ni tẹ̀wá wo títóbi agbára Ọlọ́run a máa wà ní live pẹ̀lú Yorùbá Tòótọ́ pẹ̀lú Yorùbá Tòótọ́ TV ní on the 4th a máa ti wà mẹ́ láti last oṣù yìí ṣùgbọ́n Thursday ló 4th sí ṣùgbọ́n a máa ṣe lọ́jọ́ agbára lọ́jọ́ Friday a ti máa wà mẹ́ láti àárọ̀ kùtù títí di àfẹ̀mọ́júmọ́ 24 hours program ni wọ́n á bá Ọlọ́run pàdé tẹ̀wá wò bóyá irọ́ mọ̀ pa fẹ́yàn bóyá èmi náà wà lára àwọn tó ń jáde lórí YouTube tó ń purọ́ gba owó lọ́wọ́ èèyàn wàá dọ́lọ́run wò tó bá lè wà fún àwọn tó wà nílùú ibòmí ní kó wá ṣùgbọ́n kó jókòó ti TV Yorùbá Tòótọ́ TV kó dúró ti Ọmọpadonu TV a máa wà live gbogbo tá a bá ṣe níbẹ̀ bá ṣe ń pò ìwọ náà máa rí ìwọ gbogbo náà máa rí adúró èèyàn tí mò ń kó lọ sí òkun every month láti lè túdè at least bí ìjọba ò bá ràn wá lọ́wọ́ àwa náà á lẹ́nu láti lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Abraham ṣe sọ̀rọ̀ ọmọ nínàkúnà ni òun náà sọ̀rọ̀ ó ní pé èmi ó sì dìde mi ó sì gbé àkéte mi ó sì tàn bàbá mi lọ ìwọ náà wàá tọ́ lọ́n wá mi ò ní kó wá tọ̀ mí wá o wọ́n jájá pàdé ní etí òkun ní Badagry ibi tó náà ti gbé ṣèyanu tẹ́lẹ̀ mo máa ń lo ti Èkó yìí ti máa rubbish ṣùgbọ́n wọ́n ti fìlẹ̀ ṣùgbọ́n ibi tó náà ti ń tètè gbọ́ àdúrà kò sí ibi tó náà ti ń gbàdúrà o ṣùgbọ́n èmi ti mú èèyàn lọ sí etí òkun ẹni tó lóyún nú níwájú làtọ́ lọ́run gbogbo àgbáyé orí afẹ́fẹ́ mo wà yìí ìyẹn wà ní máa òfolúkù ní Òṣòdì kò lóyún rí láti ìgbà tó ti wà nílé ọkọ tí mo mú yẹn ìdíbẹ́ mọ̀ pé iṣẹ́ ìyanu náà èmi máa ń ṣẹlẹ̀ máa ń wò pé ṣé mi náà lè ṣá èmi ò gba iṣẹ́ Olúwa tẹ́lẹ̀ o I'm building construction I'm architect tí mo tẹ̀ kọ́lé tí mo ní mọ́tò méjì kí n tó gba iṣẹ́ Olúwa gbogbo ẹ̀ apadà ata fèsì rè bẹ́ẹ̀ bá kó tó di pé Ọlọ́run ṣe wá yọ̀ǹda ilé fún mi kó tó di pé Ọlọ́run yọ̀ǹda Ọlọ́run ṣe wá fún mi ní oní àwọn tó ń bọ́ mi ní àti Amẹ́ríkà ara wọn ni ìyá mọ̀mọ́ wà ara wọn ni Austin wà tó wà ní kálẹ́ndà àwọn ni bàbá ìjọ wà Ọláyínká ọ̀nà fọwọ́kàn Ọlọ́run bá mi dá bàbá yẹn sí Ọlọ́run máa fún mi lówó tùràrí every week bí ọ̀nà bá fẹ́ dìde ìrànlọ́wọ́ láti lè máa fún wa lówó tá a máa rà sí kerosene mi ò níṣẹ́ mi ò lábọ̀ ṣùgbọ́n mo wà ní ṣọ́ọ̀ṣì àwọn in case àwọn tó bá dé emergency láti lè gbàdúrà fún láti lè tún wọn kúrò nínú ìdè òkùnkùn ìwọ tó bá sọ pé òun gbẹ́bọ sí ẹ̀kọ́ríta fáwọn àjẹ́ kó má bàa yọ ẹlẹ́nu at the end of the day àjẹ́ náà ló máa padà jẹ́ nítorí pé dẹ́n sọ àṣírí èṣù fún ẹ lẹ́ni tí wò mọ̀ tó bá ń bọ èṣù tó bá ń sìn tó bá ń bọ̀ tó bá ń fọ àwọn nìkan jẹ tó ń fọ àwọn nìkan jẹ ọjọ́ tí ẹlòmí bá fún èṣù òní ní tó bá fọ ní ìwọ jẹ wípé òkè ni ìwọ èṣù àdín tẹ́tẹ́ni bá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ sí ẹ ó ní ìwọ tó ti ń bọ èṣù abẹ́ ẹ̀jà ẹ máa wo life àwọn tí wọ́n ayé ọmọ wọn èṣù aṣàgbẹ̀sọ níṣà ni ṣùgbọ́n Ọlọ́run lọ́ba fúnni má sì règún mi ò ní kò da fẹ́ni tẹ́ ń ṣe èṣù nǹkan téèyàn bá mọ̀ tó bá rèrè ń bẹ̀ o lè kàn tí láti máa sìn mi ò lè bẹ̀ wí pé kó má sìn o ṣùgbọ́n tó bá mọ Ọlọ́run tó tẹ̀lé Ọlọ́run aṣáà ní ẹni tó ń sin Ọlọ́run tó ń ṣèkà àtẹ̀lé ẹni tó ń ṣe babaláwo tí ò ń ṣèkà
tó bá ti mọ Ọlọ́run tó ní consign tèmi nìyẹn nǹkan tèmi jogún lọ́wọ́ bàbá tèmi nìyẹn tó bá mọ Ọlọ́run tó ní nǹkan tó tẹ̀ ní tó fi ń ran àwọn èèyàn lọ́wọ́ tó ń tún wọn kúrò nínú ìdè Ọlọ́run náà á tún ayé ọmọ ẹ ṣe má bọ̀ wá pàdé wa ní etí òkun Ọlọ́run á ṣe ìyanu nínú ayé ẹ kò sí ìṣòro tó bá ní sọ fọ́lọ́run fún ẹni tẹ́ ẹ̀ ní àǹfààní láti wá ẹ bu omi sínú abọ́ kò bá jà òfófó lẹ bá ní ẹ bu iyọ̀ ìsebẹ̀ sí ó ti domi òkun nìyẹn Ọlọ́run ọba tó fi iyọ̀ já omi òkun tó ń ru tí òsèǹdà tó lè dá dúró bàbá rẹ alágbára tó sọ pé òun fẹ́ dá ogun ẹ̀dùn alágbára náà máa kú dànù mi ò rí alágbára náà nílé ayé Elijah ó pàṣẹ fún omi òkun pínyà omi òkun gbọ́ títí ẹ̀ Elisha ó fa aṣọ Elijah ya ó fi na etí òkun pínyà Elisha ó kọjá Mósè ó nà pàṣẹ sí etí òkun ọmọ Israẹli ń kọjá lọ sílẹ̀ lérí mi ò fẹ́ mọ ogun tó ń jẹ ìwọ kan pàṣẹ sínú omi tó wà lọ́wọ́ ẹ kó tẹ wà live pẹ̀lú wa má rojú láti ra dátà tó bá wà níbi iṣẹ́ o lè hangi fóònù ẹ fún ẹni tẹ wà lóyìnbó o lè kí airport sí etí láti máa wo gbogbo nǹkan tá a bá ń ṣe àdúrà la fẹ́ gbà àdúrà lè Èlíjà gbà ó pàṣẹ kí òjò má ṣe rọ̀ òjò gbọ́ òjò rọ̀ fóṣù 3 ó tún pàṣẹ kí òjò rọ̀ ilẹ̀ sì mú èso rere jáde mo pàṣẹ fún wọn olùgbọ́ tó ń gbọ́ mi tó ń wò mí ní wákàtí wọ̀ olùbádùn ó lè jẹ́ pé òun kà nínú ìwé ìròyìn Yorùbá tó tọ́ torí gbogbo akọ́lá ní andefone lọ́wọ́ ìyà ń jẹ wá gan ní Nàìjíríà yo ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n ohun tí mo ní láti lè fi ran àwọn aláìní lọ́wọ́ Elijah pàṣẹ lẹ́sìn mú èso rẹ̀ jáde mo pàṣẹ ó fún wọn tó ń wo àwòrán yìí lọ́wọ́ mi ò fẹ́ mọ ohun tó ń bẹ ẹ̀jà Ọlọ́run àkọ́dáyé àṣẹ̀dárun Ọlọ́run kò wọlá àwẹ̀ tí mo ń gbà látọjọ́ Sunday láì tí ì fi kankan pẹnu lẹ́ni Ọlọ́run máa dẹ lóhùn anumijì ẹnu nítorí pé kó tó di pé a máa ṣe ìsọjí èmi náà mo ti ń gbáradì nítorí láti lè ké pe Ọlọ́run nítorí pé ẹni tó bá ń ké pe Ọlọ́run kì í ẹni tó bá ń bẹ Ọlọ́run kì í bẹ̀yàn ẹni tó bá tẹ̀ fẹ́ tèmi yàtọ̀ sí ẹni tó ń lo oúnjẹ àbí bẹ́ẹ̀ ìfúnpá àbí bẹ́ẹ̀ tó ń mímí àṣẹ tó ń fọwọ́ lùkùn ọ̀rọ̀ àṣẹ ni mo fẹ́ ránṣẹ́ kí n tó pàṣẹ fáwọn ènìyàn èmi náà lọ gba agbára lọ́wọ́ bàbá mi ní ọ̀run torí ẹ̀ mo ti lọ sí ká lọ pé mo lọ gbàdúrà fún èèyàn kan níbi tó ń gbé mọ́tò sí èmi náà mo béèrè àṣẹ níbẹ̀ màá tún lọ sí orí òkè Àgélú màá tún lọ béèrè agbára àṣẹ níbẹ̀ kí tó wá lò fáwọn ẹ̀yin ènìyàn mo mọ̀ pé gbogbo ẹni tẹ́ wà nínú ìdè ẹni tí ẹ̀rí jẹ látò lọ ẹ lọ rí jẹ connection tó máa mú ní kúrò nínú ẹ̀gàn ó yá kó connect olóore yín ò ní bínú sí aláàánú yín á wá rí ìyanu á ṣẹlẹ̀ nínú ayé yín ẹ̀rọ ògbólò tọmọtọmọ. iṣẹ́ tá a fẹ́ fún àwọn ènìyàn ò ní iṣẹ́ yẹn nítorí ẹ̀ mo máa ń ṣe ní ọ̀nà méjì àwọn iṣẹ́ kan wà iṣẹ́ tẹ̀lẹ́ tó bá wá sí tẹ̀lẹ́ tó bá ń ṣe tẹ̀lẹ́ ńkọ́ nítorí ẹ̀ mo ṣe máa sọ ti tẹ̀lẹ́ máa tún sọ ti ìdàkejì ti alákọ̀ọ́kọ́ ó ní wípé ẹni tí iṣẹ́ general lélẹ̀ ẹni tí ẹ̀jẹ̀ tó bá ń ṣe nǹkan oṣù tí ẹ̀jẹ̀ ò dá a lọ sí ìdí àrò ibi tó ti ń gbé dá iná ṣùgbọ́n kì í ṣe iná kì í ṣe àrò tó ń dá lẹ́nu o irú tó ń dá ní àná a lọ síbẹ̀ a bu eérú a bù sínú ara jọ tó bá ti jọ a bù sínú cup kì í ṣe kó máa pọ̀ o eérú níwọ̀nba díẹ̀ a wá ra picnic a dà sínú ẹ̀ a wá pò a mú
kó tó ṣe fọ́jọ́ méjì ẹ̀jẹ̀ máa dá. Èèyàn tó bá ní skánskán ó yẹ ń bẹ̀rẹ̀ lórí ẹ̀ á lọ ra tùwárí tẹ̀lẹ̀. Àwọn nínú tùwárí tẹ̀lẹ̀ ẹ máa rí àwọn òjìá tó máa ń tóbi yẹn á mú á lọ. Á wá ra ẹyin ìbílẹ̀ fresh, ẹyin ìbílẹ̀ òòjọ́, wàá wò báyìí tó bá jẹ́ ti òòjọ́ wàá fọ́ sínú ẹ̀, wàá da tùwárí tó lọ yẹn wàá dà sínú ẹ̀, wàá fi òróró díẹ̀ wàá fi sí, wàá pàṣẹ àdúrà, wàá pò pọ̀, wàá fún ẹni ẹ mu. Kó tó ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ẹ̀mí mọ́ abalẹ̀ ni ẹ. Ṣùgbọ́n nǹkan tó tún lè ṣe ni pé tùwárí tẹ̀lẹ̀ yẹn wàá wá o lè lọ tó bá ní aṣọ pẹpẹ o lè ní aṣọ, wàá jókòó báyìí wàá fi báyìí wàá dàbò ẹni ẹ, wàá fi sí wàá mú fún tó rún ẹ bá ti mú wàá wá pàfíìmù olímọ̀ẹ́kẹ̀ wàá fẹ́ sí ní àwùjẹ, wàá dídó orí ẹni ẹ mú, wàá pàṣẹ ọ̀rọ̀ sí sáàrin àwùjẹ, kò sí ni wèrè ẹ á kúrò lórí ẹ. Ṣùgbọ́n tí wàá wà be careful, nítorí pé tó bá fẹ́ gbàdúrà fún, tó bá jẹ́ pọ́kùnrin ni wọ́n lọ fẹ́ gbàdúrà fún wèrè, wàá di ẹ̀pọ̀ ẹmú báyìí sí abẹ́ aṣọ báyìí, wàá dédé wèrè ẹmú báyìí, wàá sún sẹ́yìn nítorí pé kó má lọ bọ̀ ẹ́ so lẹ́hẹ̀ẹ́, nítorí pé ó máa rò pé ó fẹ́ pa òun ni. Ẹ mọ̀ pé nǹkan tó ń ṣe kò mọ̀ nǹkan tó ń ṣe. Ẹ mọ̀ pé spirit ẹlòmíì igbó, ẹ mọ̀ pé igbó tá a máa mú ẹ spirit ni. Ẹ mọ̀ pé tó nígbó méje tó bá ríra wọn bá wọn máa ń connect ni. Ẹ̀mí yẹn nǹkan tó kó lára ènìyàn ó máa ń ṣe kinní díẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí búburú yẹn á lọ. Ẹlẹ́kejì, ẹni tó bá ní àìsàn tó bá ti ń fìlẹ̀ pé kí stroke kó tó mú èèyàn, ọ̀tọ̀ ni àrán sí. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó bá ti mú èèyàn kó tó di pé ó mú èèyàn, tó bá rí pé ẹsẹ̀ báyìí ó ti ń sís kó tó bá fẹ́ gbẹ́sẹ̀ yẹn báyìí àbí bẹ́ẹ̀ kankan wà ní ara, wàá lọ fa ẹyin olóbe, wàá fà tu, ẹyin olóbe náà máa ń pè, wàá fà tu, ó ti òjọ́ ni o, wàá kó sínú pot, wàá gbọ́n yẹpẹ̀, wàá kó sínú pot, wàá wá omi ògì, wàá dà sínú ẹ̀, wàá gbé kaná. Tó bá ti tutù wàá mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́, wàá rí pé ìyẹn á kúrò. Ní ti iṣẹ́ ìràpadà tó confam, irú ti Buhari ó wà ń bẹ̀ kò sí ń bẹ̀, ó lè ṣe fún. Wàá mú iṣu, wàá kọ orúkọ ẹ̀ sí, wàá kọ orúkọ ìyá ẹ̀ sí, ó lè lo oṣù mẹ́ta. Wàá wá lọ sí àgìjù, inú igbó la máa ń pè bẹ́ẹ̀, wàá gbẹ́lẹ̀ ẹbẹ́ àti sàárè. Tó bá pẹ́ ẹsẹ̀ 5 lẹ́ni ẹ̀ga, tó bá pẹ́ ẹsẹ̀ 6 ni, wàá bẹ̀rẹ̀ pé wọn ẹsẹ̀ lẹ́ni ẹ̀ga, wàá gé ìtì ọ̀gẹ̀dẹ̀ ní oníṣàìsẹ̀ ni ẹ, wàá da aṣọ ẹ bò. Tó bá ti wá da aṣọ ẹ bò, wàá pe màlẹ́kà akábíkáọ́là aṣẹ́gun ṣẹ́tẹ̀, wàá pe onímọ̀ẹ́kẹ̀. Tó bá ti wá pèpè sí, wàá wá ka Psalm 3, Psalm 35, wàá ka Psalm 24, wàá kà sí. Tó bá ti wá pèpè sí, wàá wá da aṣọ bò. Ṣùgbọ́n ó ní tó bá tẹ́ni ò bá ní agbára ẹran, o lè lo pẹ́pẹ́yẹ, torí pé ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ náà tún kọ̀ǹk, so wàá pa sí orí ẹ̀, so wàá mú mọ́lẹ̀ 7, nítorí pé nínú ọjọ́ 7 kò sí ọjọ́ kankan má bí ẹni ẹ̀ ń bẹ̀. Wàá tó mẹ́ta báyìí síwájú ibi ìtì ọ̀gẹ̀dẹ̀ tó fi aṣọ òwe ẹ̀, wàá tó báyìí, wàá gbé kàn sí ibi iwájú orí ẹ̀, wàá gbàdúrà pẹ̀lú àgbàmítọ̀, wàá yí sùtánà aṣọ tó bá wọ̀, wàá yí sódì, ẹ wá kọ̀yìn sí, ẹ wá gbàdúrà, ẹ wá máa fi gbogbo ẹ tó gbógun ti ẹni ẹ wá máa pè pé ikú kó padà lẹ́yìn ni, akárànsí kó padà lọ bá alárànsí, àṣàsí kó padà bá alásàsí. Ẹ̀yin ẹsẹ̀ lẹ máa fi bò, ẹni fọdún kan o,
Nítorí tẹ́yìn bá ní má darí kan ọmọ yín ó lè má ní má darí kan ẹ wá fẹ́ ẹsẹ̀ bò ẹ wá padà wálé ẹ wá yí aṣọ ẹ sọ́ọ́dì padà tó aṣọ yẹn ẹ ní fi sun ẹ bọ́ sórí àpáta ẹ dáná sun ẹ tẹ́ bá délé ẹ máa ṣe wẹ̀ so ọlọ́run alágbára aṣẹ́gun fún oníkálukú wa ara wa padà lọ́wọ́ ikú ara wa padà lọ́wọ́ àrùn ogun ayé ò ní borí ìgbà tí ẹ try láti wá bá wa pàdé ní etí òkun àbí abẹ́ni tó bá lè wá ẹ wò wá ní live ní orí Yorùbá Tuntun TV. Nọ́mbà mi ni 08026190778 08026190778 àtẹ̀nílò ìrànlọ́wọ́ gbogbo ènìyàn ẹni tọ́lọ́ bá ṣekú tó bá fẹ́ ràn wá lọ́wọ́ kókó àtòrí nọ́mbà àfún ní àkáǹtì nọ́mbà ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún ní kálukú wa.